أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulilayi. ká tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. ká tún dúpẹ́ náà lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi. a bẹ̀rẹ̀ ìdámẹ́wàá ìgbẹ̀yìn Ramadan lénìí. a tún ti bẹ̀rẹ̀ ìdámẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ní èní. ìgbẹ̀yìn Ramadan tí a bẹ̀rẹ̀ mẹ́wàá ẹ̀. ìgbẹ̀yìn Ramadan tá a wá bẹ̀rẹ̀ mẹ́wàá ẹ̀ lénìí. òun èní tó ń jẹ́ mọ́kànléní ogún. èní tó ń jẹ́ mọ́kànléní ogún. ó ń ṣe déédéé ọdún mọ́kàndínlọ́gbọ̀n gẹ́rẹ́gẹ́. tó ń ṣe déédéé ọdún mọ́kàndínlọ́gbọ̀n gẹ́rẹ́gẹ́ tí baba Sheikh Adamu jáde láyé. Allahu Akbar. jẹ́ on the 3rd May. tó jẹ́ on the 3rd May 1992. 1992. Allahu Akbar. On the 3rd May 2021. èní on the 3rd May 2021. ó ṣe déédéé mọ́kàndínlọ́gbọ̀n. ó ṣe déédéé mọ́kàndínlọ́gbọ̀n. àwa kí Ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́. Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ fún baba wa Sheikh Adam. amiina. àti àwọn àlùfáà wọn. àti àwọn àlùfáà wọn. àti àwọn òbí wọn. àti àwọn òbí wọn. àmín. àti àwọn alábàáṣe ọ̀rẹ́ wọn. àti àwọn alábàáṣe ọ̀rẹ́ wọn. àmín. àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n kún wọn tí wọ́n pẹ̀lú wọn. àti gbogbo àwọn èèyàn rẹ̀ tí wọ́n kún wọn tán pẹ̀lú wọn. lọ́nà kan àbí méjì. lọ́nà kan àbí méjì. kọ́lọ́run kó bá wa kẹ́ gbogbo wọn papọ̀. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀. àmín. ọláyà alukur'an. ọláyà alukur'an. kò sí ìgbàkígbà tí a bá ń ṣe alukur'an a bá ń ṣàdúrà tí a yìí ṣàdúrà wọn mọ́. gbogbo ìgbà tá a bá ti ń ṣàdúrà tá a ń sọ alukur'an kalẹ̀ tá a bá ti ń ṣàdúrà gbogbo ìgbà náà la máa ń ṣàdúrà wọn mọ́. gbogbo àwọn èèyàn dáadáa náà tí wọ́n mọ iyì iṣẹ́ tí wọ́n ṣe. gbogbo àwọn èèyàn dáadáa tí wọ́n mọ iṣẹ́ tí baba Sheikh Adam ṣe. àwọn mùmíní òdodo. àwọn mùmíní òdodo mùsùlùmí gidi. gbogbo wọn ní kò sí mọ́ṣáláṣí ọ̀hún náà ní káàkiri tí wọ́n ní ṣàdúà. kò sí mọ́ṣáláṣí ọ̀hún náà tí wọ́n ní ṣàdúà. táwọn èèyàn bá rántí wọn láti dárúkọ wọn wọ́n ṣàdúà. táwọn èèyàn bá rántí wọn láti dárúkọ wọn wọ́n ṣàdúà. gbogbo àdúà wọ̀nyí. gbogbo àdúà wọ̀nyí. òun náà ni a tún fi kún àdúrà táwa náà ń ṣe a tún á ṣe ní ẹ̀ṣà àfi máàkì pé èní náà ó bọ́ sí déédéé ọjọ́ tí wọ́n jáde láyé. gbogbo àdúrà táwọn èèyàn ń ṣe àti ta tó wá ń ṣe àti ta tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ṣe déédéé tèmi a tún ṣe tèmi ní ẹ̀ṣà pé kọ́lọ́run bá kó jọ kó bá fi ṣàlékún ìkẹ́ fún bàbá wa. àmín. ọláyà alukur'an. ọláyà alukur'an. kọ́ wa wọlá àdúrà tí à ń ṣe fún wa àti ìrántí wọn tá rántí tá fi ṣàdúà gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àdúà náà bẹ́ẹ̀ lára wọn lọ́rẹ̀ẹ́ ní àlùfáà ọmọ kéwú dáadáa láwọn àfa lọ́rẹ̀ẹ́ láwọn tí wọ́n fi ṣe bàbá àtàwọn bàbá tó bí wọn gan àti ìyá tó bí wọn gan kọ́lọ́run kó bá kẹ́ gbogbo wọn. gbogbo wọn lápapọ̀ ọmọ kéwúre gbogbo àwọn alábàáṣe àwọn afá àwọn òbí wọn gbogbo wọn pátápátá lápapọ̀ Ọlọ́run bá ṣe àlékún ìkẹ́ dáadáa fún gbogbo wọn. ala bisimilayi kul huwa Allah. ala bisimilayi kul huwa Allah. bisimilayi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. inna anzalnahu. inna anzalnahu. bisimilayi rahman rahim. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها
بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. ẹnu àwọn tá a ṣàdúrà fún ní alábàáṣe lọ́rẹ̀ẹ́. náà àwọn tá a ṣàdúrà fún ní alábàáṣe lọ́rẹ̀ẹ́. láàfà. ní àfà. alálàáfà lálábàáṣe. lálàáfà lálábàáṣe lálàáfà lálábàáṣe àti lálàáfà ní ọ̀rẹ́. gbogbo wọn náà la ṣàdúrà fún. gbogbo wọn la ṣàdúrà fún. gbogbo àwọn bàbá wọn tó ń fi ṣe bàbá nínú mímọ̀ nínú ẹ̀sìn. gbogbo àwọn tí bàbá wa fi ṣe bàbá nínú mímọ̀ nínú ẹ̀sìn. àwọn bàbá wa Sẹ́ríkì Màlàmí. àwọn bàbá wa Sẹ́ríkì Màlàmí. àwọn bàbá wa Tafsiri Àgbàjì. àwọn bàbá wa Tafsiri Àgbàjì. àwọn bàbá wa Mukadam Sakama. àwọn bàbá wa Mukadam Sakama. àwọn bàbá wa Alfa wa bàbá wa Ndasalati. àwọn bàbá wa Ndasalati. àwọn bàbá wa Afa àwọn afa ní ọjà gbọrọ. àwọn afa ní ọjà gbọrọ. afa Sheikh Muhammad. àwọn afa Sheikh Muhammad. àti bàbá afa ọmọ yíyá. àwọn afa wa ọmọ yíyá. ọmọ yíyá. Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. àmín. àwọn afa Sheikh Kamaluddin Al-Adabi. àwọn baba Sheikh Kamaluddin Al-Adabi. Ọlọ́run kó bá wa kẹ́. Ọlọ́run bá wa kẹ́ àwọn náà. àmín. àwọn Sheikh Agbarigidoma Ọlọ́run kó bá wa kẹ́ wọn. àwọn Sheikh Agbarigidoma Ọlọ́run bá wa kẹ́ àwọn náà. àmín. àwọn bàbá wa ní kọ̀rọ̀. àwọn baba wa ní kọ̀rọ̀. Abdullahi Kudus. Abdullahi Kudus. Ọlọ́run kó bá wa kẹ́. Ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. àti gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n pọ̀. wọ́n pọ̀ rẹpẹtẹ. tá a lè dárúkọ wọn. tá a láǹfààní àti dárúkọ wọn. Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá wa gẹ̀ wọn. àmín. ọ̀la inna anzalna. inna anzalnahu. bismillahir rahmanir rahim. inna anzalnahu fi laylatil qadr. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. inú àwọn tí wọ́n tún wá rí bẹ́ẹ̀ yàtọ̀ fún Ìlọrin ni bàbá wa Adédìméjì Mahali Adédìméjì Arórẹ̀kí. àwọn baba wa Adédìméjì Mahali àti baba wa Adédìméjì Arórẹ̀kí. àti nílé àmì àti ní baba wa Mahali àmì. àti baba Islahuddin. àwọn àti baba wa Islahuddin. Abdulbaki Islahuddin. Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Alhaji wa baba wa Salawu Ẹdẹ. àwọn baba wa Salawu Ẹdẹ. Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo. Ọlọ́run bá wa kẹ́ àwọn náà. baba wa Ìmáàmù Gbọ́ra. baba wa Ìmáàmù Gbọ́ra. Ọlọ́run kó bá wọ́n pọ̀. wọ́n pọ̀. bàbá fẹ́ máa dárúkọ a kàn máa dárúkọ lọ a ní ṣe nǹkan kan míì. a kàn máa dárúkọ ni a ní ṣe nǹkan míì. àti wàá kó papọ̀ sábẹ́ pé gbogbo wọn bẹ́ẹ̀ láwọn alájọṣe láàfáà lọ́rẹ̀ẹ́ tá a dárúkọ àti àwọn tá a rántí dárúkọ. pé tá a bá dìde tán ọkàn wa lè máa lọ síbẹ̀ yìí pé a ti dárúkọ lágbájá o kọ́lọ́run kó bá wa kẹ́ o. gbogbo wọn pátá lápapọ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn àtàwọn tá a dárúkọ àtàwọn tá a dárúkọ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀. àmín. ọmọ kéwúre. àtàwọn tó jẹ́ ọmọ kéwúre. tí wọ́n ti lọ. bàbá wa Sheikh Zoglol. àwọn baba wa Sheikh Mustapha Zoglol. bàbá Sheikh Abdulrahman Jumat Saro. àwọn baba wa Sheikh Abdulrahman Saro. alfa wa Abdulgani Salahuddin. Abdulgani Salahuddin. àti Sheikh Yahya Murtada. àti Sheikh Yahya Murtada. àti
gbogbo wọn bẹ́ẹ̀ Sheikh Mosinu Ẹ̀pẹ́. Sheikh Mosinu Ẹ̀pẹ́. Jirjisu Ẹ̀pẹ́. Jirjisu Ẹ̀pẹ́. Abdullatif Amuni. Abdullatif àwọn Sheikh Abdullatif Amuni. Lẹ́pẹ́. Sheikh Abdulrazak Abdulrahman. àwọn Sheikh Abdulrazak Abdulrahman Iwo. Abdulrahman Niwo. Abdulrahman Niwo. Gbogbo wọn bẹ́ẹ̀. Gbogbo wọn bẹ́ẹ̀. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Tó fi wá dórí afa Abdullahi Salati, afa Shazili, afa Albarka lójú Ustaz Murtada, afa Yunus Yakub, afa Usman Olosun. Gbogbo wọn afa Shazili, afa Abdullahi, bákan náà afa Albarka, Abdullahi Mukadam náà. Tó fi wá dórí Ahmadu. Tó fi wá dé afa Ahmadu Yusuf Ayidara. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Bẹ́ẹ̀ àwọn Sheikh Fasasi Abanikanda. Àwọn Sheikh Fasasi Abanikanda. Àwọn Sheikh Yushau Ayidara. Àwọn bàbá wa Sheikh Yushau Ayidara. Wọ́n pọ̀. A máa rántí ní kọ̀ọ̀kan. A máa rántí ní kọ̀ọ̀kan. Afa Siddiq Farouk. Afa Siddiq Farouk. Gbogbo wọn a lè dárúkọ tán. A lè dárúkọ tán. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Lẹ́ni àwọn àfa àwọn ọmọ bàbá wa Mahali Ìwó. Lẹ́ni àwọn ọmọ bàbá wa àfa Mahali níwò. Dr. Nu'man Ahmad al-Mahali Aroreki. Dr. Nu'man Ahmad Mahali Nu'man. Lukumanu kọ́. Nu'man. Nu'man. So àti àwọn ni mudiru markazu shababil islami níwò. Àwọn ni mudiru markazu shababi islami níwò. Àti àfàwà mudiru markazu sakafi níwò. Àti àfàwà mudiru markazu sakafi níwò. Sheikh Muhammad Qasim Abdulrazak Abdulrahman. Sheikh Abdulrazak. Sheikh Muhammad Qasim Abdulrazak Abdulrahman níwò. Àti gbogbo àtàwọn ọmọ bàbá wa Abdulrazak ọ̀hún. Àtàwọn ọmọ bàbá wa Razak ọ̀hún náà. Àti gbogbo àwọn ọmọ bàbá wa Mahali níwò. Àti gbogbo àwọn ọmọ bàbá wa Mahali náà. Tí wọ́n wá. Àwọn ni ó jẹ́ ká. Ẹ̀jẹ̀ kan rí. Ẹ̀jẹ̀ kan rí. Allahu Akbar. Sheikh Muhammad Qasim Abdulrazak. Hafidhahullah. Dr. Nu'man. Ahmad al-Mahali. Àti gbogbo àwọn tó kù wọn tí wọ́n jọ wá wọ́n pọ̀. Àbúrò Mudiru Qasim. Àbúrò Mudiru Muhammadu Qasim yìí. Àwọn náà wà ń bí. Afa Abdulbaki. Abdulnafi. Masha Allah. Àwọn ni wọ́n dìde lẹ́yìn yẹn. Gbogbo wọn kọ bẹ́ẹ̀. Hafidhahumullah. Afa Muhammad Sharif. Afa Muhammadu Sharif. Abdulrazak Abdulrahman. Kọ́lọ̀ nǹkan bá wa wọ́n pọ̀ tí gbogbo wọn wá. Pọ̀ bẹ́ẹ̀ àti gbogbo àwọn ọmọ kéwúre tí wọ́n jọ wá láti wò àwọn tó dáa níwò wọ́n pọ̀ ń bẹ̀ tí wọ́n dáa. Nínú àwọn tó dáa làwọn tá a rí wọn. Masha Allah. So àwọn gbogbo wọn àṣepọ̀ tó wà láàrin wa
tá a bá lọ́dọ̀ àwọn bàbá tó bí wa. Àṣepọ̀ yẹn. Àṣepọ̀ wà láàrin àwọn bàbá pẹ̀lú àwọn bàbá tó bí wọn. Táwọn bàbá wa bá bẹ́ẹ̀. Tá a bá bẹ́ẹ̀. Wọ́n bá bẹ́ẹ̀ pé alájọṣe làwọn bàbá wọn pẹ̀lú àwọn bàbá Sheikh Adam. Alájọṣe yẹn ò bàjẹ́. Àjọṣe yẹn ò bàjẹ́ títí di bá a ti ń sọ̀rọ̀ yìí yóò sì máa dáa títí dọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. Ẹnìkan ò ní bàjẹ́. So ẹnìkan kan ò lè dé kó bàjẹ́. Ẹnìkan kan ò lè dé kó wá bà àjọṣepọ̀ nìjẹ́. Elèlé kan ò lè. Elèlé kan ọmọlégbèlégbè kan aláìnípìlẹ̀ kan kò lè dá àṣepọ̀ yẹn rú. So ìyẹn òun làwọn náà wáyé pé àṣepọ̀ wa àwọn fi rinlẹ̀ padà pé àwọn ọ̀sẹ̀ mo ní kò kàn yín. Àwọn náà dìde solidarity láti wo yí pé mọ́rkáàzì nípìnlẹ̀ àwọn. Mo ní kò kàn wọ́n ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ìwà tẹ́nìkan bá hù. Bàbá ní ìwà ìmoore tẹ́nìkan bá hù ní fi bí ẹlòmíì ọkàn yín o. Dídìde tẹ́ ẹ dìde gẹ́gẹ́ bí ìpìlẹ̀ tó jọ wà láàrin wa ni. Ẹ sì wá sínú ilé yín ni gẹ́gẹ́ bíi pé ẹ láǹfààní àti wá lé yín nígbàkigbà náà tẹ́lẹ̀. Kọ́lọ́hún kó sọ́wọ́n padà sí. Kọ́lọ́hún kó bá sọ́wọ́n padà sí ilé láyọ̀ tàlàáfíà. Kó sì bá wa pẹ̀lú wọn. Kó bá wọn múlé náà lọ́wọ́. Kó sì bá wọn múlé náà lọ́wọ́. Kó bá kẹ́ gbogbo àwọn bàbá náà. Kó bá kẹ́ gbogbo àwọn bàbá náà tí wọ́n ti lọ. Ọláyé Al-Qur'an. Ọláyé Al-Qur'an. Gbogbo àwọn tí wọ́n wá rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀. Ní Ìwó bẹ́ẹ̀. Ní Ìwó bẹ́ẹ̀. Tí wọ́n yé ṣe dẹ̀kílù. Tí wọ́n yé ṣe àsáwọ̀. Tí wọ́n yé sì ṣe adé ìyáwó. Tí wọ́n yé sì sọmọ àlè. So Kọ́lọ́hún kó bá ṣe dáadáa bẹ́ẹ̀. Kọ́lọ́hún kó bá ṣe dáadáa fún gbogbo wọn bẹ́ẹ̀. Àmín. Al-Fatiha. فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ibi tá a bá ẹ̀kọ́ wa dùrúsù àtàbà dé òun náà ni pé Islam ẹ̀sìn àlàáfíà ni níbi ní àlàáfíà ìjálàáfíà ẹ̀sìn àlàáfíà kìí ṣẹ̀sìn jàgídíjàgan kìí ṣẹ̀sìn ogun kìí ṣẹ̀sìn apààyàn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ni tá a gbé dìde ànábì àlàáfíà ni. Ànábì ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ sallallahu alayhi wa sallam pé hal adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum. Ṣé mo lè tọ́ka yín sí nǹkan kan tẹ́ ẹ bá ń ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín. ó ní ufshu salama bainakum. ẹ fún àlàáfíà ká ìbẹ̀ yẹn sàlámù tó ń yẹn kì í ṣe tàhíyà ló ń wí. àwọn ẹlòmíín wọn á tú sí pé ufshu salama bainakum máa kí gbogbo kálukú pé salamu alaikum má joyè akínikú. má joyè akínikú. ìyẹn nǹkan ló ń wí. ìyẹn kọ́ ló ń wí kì í ṣe ti kíkí. èyí tó ń wí ni pé ufshu salama bainakum ẹ fún àlàáfíà ká. ẹ fún àlàáfíà ká. àlàáfíà ló túmọ̀ ń bẹ̀. àlàáfíà ló túmọ̀ ń bẹ̀. torí ifsha'u salam fún ká àyè fún kíkí ká.
a kì í fọ́n kíkí ká. àlàáfíà ló lè fọ́n ká. àlàáfíà ló lè fọ́n ká. jẹ́ ká àlàáfíà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ sọ́dọ̀ ẹni tó súnmọ́ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yẹn kó wá máa kárí lọ bẹ́ẹ̀. ká àlàáfíà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ títí lọ́dọ̀ ẹni tó súnmọ́ ẹ kó máa wá kárí lọ bẹ́ẹ̀. kí wọ́n máa jẹ́ miftahan lil khairi wa miglaqan lish sharri. kò jẹ́ni tí ó máa ṣílẹ̀kùn dáadáa tó sì máa tilẹ̀kùn gbogbo nǹkan pè ní tí ò dáa. ó tún sọ ń bò mí pé inna aqrabakum indi majalisa yawm al-qiyamah ahsanukum akhlaqan almuwati'una aknafan alladhina ya'lifuna wa yulafun. ṣe ń tọ́ka yín sẹ́ni tí ó jókòó pẹ́kípẹ́kí pẹ̀lú mi níbi ìjókòó mi níjọ́ alkiyama tí ó bá mi wọlé ọ̀la. ó ní ahsanukum akhlaqa ẹni tí wọ́n ẹ̀ dáa jù nù yín ìwà so ìwà yẹn òun lẹ̀sìn ẹ̀sìn òun ni wà. bó ṣe lè hùn kó kírun tó o bá níwà irun rẹ ọ̀tọ̀ ni ó wà ìwà yẹn yóò wá kọ dí irun rẹ pátápátá yóò bò pátápátá tí ò ní hàn débi tọ́lọ́run ó padà wá rí. sòtẹ́yàn bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ ní ìwà dáadáa ìwà àbálò ìwà ìtẹríba ìwà afanimára ìwà káwọn èèyàn rí ẹ kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n ní pé kí ló kọ́ ọ ní nǹkan yìí báwo ni wọ́n ti rí i ní dáadáa yìí kó ní ẹ̀sìn òun ló kọ́ òun bẹ́ẹ̀. ahsanukum akhlaqan almuwati'una aknafa àwọn tí wọ́n tẹ ìjìká wọn kalẹ̀ fẹ́lòmíì láti gùn. Allahu Akbar. Alladhina ya'lifuna wa yulafun àwọn tí wọ́n máa báwọn èèyàn rẹ́ tí wọ́n yé bá wọn jà táwọn èèyàn náà ó sì fẹ́ bá wọn rẹ́. so gbogbo eléyìí ni Islam fi kọ́ wa. so Islam yẹn rọ́mùsù tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ire àpẹẹrẹ àlàáfíà yàtọ̀ fún pé ó yọ orúkọ ẹ̀ látara ìjura lẹ̀ fọlọ́hún ibẹ̀ náà sàlámù yẹn náà ní Islam òun náà sì ní kíkí tí kíkí tó fún wa pé wa idha huyyintum bi tahiyyatin fahayyu bi ahsani minha aw radduha tá bá kí ẹ ní kíkí kan ní kíkí Islam pé assalamu alaykum rudduha ìwọ náà dá kíkí ní padà kọkàn tẹ pé wa alayka salam ó tó wá ní aw ahsan minha èyí tó tún dáa jù ní kó tún fi sí wa barakatuhu ahsan minha ni. so ìyẹn ó fi hàn pé sàlámù yẹn la fi ń kíra wa pé àlàáfíà ó máa bá ọ àlàáfíà ẹni tó ní ká àlàáfíà máa bá tóun náà wí padà ó yọ idà kọ́ ló ń sọ fún ìbọn kọ́ ló ń nà sí ni ọ̀bẹ kọ́ ló ń yọ sí ẹni tó ń fún ni pé kó máa bẹ lálàáfíà kí wọn náà máa bẹ lálàáfíà so ìjàlá ìmá ní àlàáfíà yẹn láàrin ara wa mọ́ra wa òun ní Islam òun gan lẹ̀sìn Islam. so àwọn àrùn kan ti wá wà tí àwọn èèyàn gbé dé tí wọ́n ń kó sọ́pọlọ àwọn èèyàn àrùn yẹn wọ́n gbé wọnú ọpọlọ inú làákàyè wọ́n sì gbé wọnú ẹ̀sìn kò jẹ́ kálàáfíà wà ń bẹ̀ wọ́n gbé wọnú wà wọ́n fẹ́ bó bá torí pé salamu alaikum tọ́lọ́ ní wa iza huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha
wọn àti ẹni dá padà bẹ̀lẹ̀ wọn dẹ́ yìí tó tún lóore sí padà síbẹ̀. so inú iṣẹ́ wa wọ́n kó àrùn burúkú wọ́n kó síbẹ̀. àrùn yẹn kún pẹ̀lú iṣẹ́ ọwọ́ léètò yá sí pé gbogbo ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ ìmánì tí ó ju pé mùmínì nìyí kò síbi tó ti sọ̀rọ̀ ìmánì tí ó ṣe ìtìránu ẹ̀ tí ó kẹgbẹ́ rẹ̀ pẹ̀lú amalun salih iṣẹ́ rí innal ladhina amanu wa amilu salihat alladhina amanu wa amilu salihat. so gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ ìmánì yóò sọ̀rọ̀ iṣẹ́ rí mọ́. so ó fi hàn yín pé bó bá pèpè ìmánì mọ́ rẹ̀ tíṣẹ́ ọwọ́ rẹ̀ ò da ò ní ìmánì rárá. so inú kéèyàn dẹ̀ níṣẹ́ rí kó ṣiṣẹ́ rí ìtìjú ní pilẹ̀ ẹni tí ò bá ní tìjú kò ní níṣẹ́ rí lọ́wọ́ ẹni tí ò bá ní tìjú kò ní ní ìmánì. so al-iman wal-haya qurana àmì ìjìjọ rìn ni man la imana lahu fala haya lahu wa man la haya lahu la imana lahu. tẹ́ ó bá ti ní tìjú kò ní ní ìmánì bí ó bá ní ìmánì kò ní ní tìjú. wal-haya'u min al-iman aw al-haya'u kulluhu khayrun kulluhu. dáadáa gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan dáadáa ló ń jẹ́ tìjú. gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan dáadáa ló ń jẹ́ ìtìjú. bẹ́ẹ̀yàn bá ti ní mọ́nì tí ò ní tìjú kò tí ì pé bẹ́ẹ̀yàn bá sì ní tìjú tí ò tí ì ní mọ́nì kò tí ì pé èyí tó dáa jù láyé ni kéèyàn ní tìjú tó ní pé níbi ìtìjú gangan ni gbogbo oore ti bẹ̀rẹ̀. so ìtìjú yẹn la tó ń dàpé ń bò míì tá à ń pè lọ́mọlúàbí. ìtìjú la tó ń dàpé níbò míì tá à ń pè ní ọmọlúàbí. ìwọ ọmọlúàbí ní jẹ́ kéèyàn mọ ìwọ̀ fẹ́ni tí wọ́n bá tọ́ sí. ìjọmọlúàbí ní àti ìtìjú ní kọ́yàn ní ìwà rẹ̀ ní sì kọ́yàn lọ́rọ̀ rẹ̀. so tí ó fi já sí pé al-ijtinab al-fuhsh min al-qawl wa ijtinab al-fuhsh min al-fi'l. àwọn nǹkan tí ò da nínú ọ̀rọ̀ àwọn nǹkan tí ò da nínú iṣẹ́ nínú ìṣe. àwọn nǹkan yìí tí wọ́n ti kó sínú Islam níbi kò sọ́mọ tó ń dìde mọ́ ní ìsìn tí wọ́n ń fún ní tìjú. so àṣà ni wọ́n ń kọ́ wọn. Allahu Akbar. so àṣà yẹn ò sì sí nínú Islam. kò sí tìjú lára iṣẹ́ tí kálukú ń ṣe. owó òun ni kálukú ń sìn nísìn. ibi tówó bá ti wà ó ti tán. òun ló bayé jẹ́ débi tó wá bàjẹ́ dé yìí débi pé ẹ̀sìn wa lẹ̀ ìjẹ́ ẹ̀sìn yẹn nítorí pé tá a bá ṣàfẹ́kù ìwà tá a ṣàfẹ́kù ìtìjú tá a ṣàfẹ́kù ìjọmọlúàbí ẹ̀sìn ò dúró mọ́. so kárí mi ló kù níbi ìrun. yóò bọ́ tàbí salat. Allahu Akbar. kódà níbi tí gbogbo yín bá wà tí ẹ̀ ń ṣe nǹkan lọ́wọ́ tó yá sí pé salatu li waqtiha wákìtù yẹn làwọn àfáà ti fàsìkò sí àsìkò tí wọ́n fi sí yẹn wọ́n pè kan ní waqtu ikhtiyari wọ́n pè kan ní waqtu daruri wọ́n pè kan ní waqtu qadai. làwọn bá dìde láàrin gbogbo èèyàn ìyọba tú jókòó yín. ìjókòó míì sì lè wà muhimmun jiddan tó yá sí pé inú bí tẹ́ ti ń sọ kẹ́sì máa dàrú náà.
so ìwà tírun ní kí ìwà tọ́lọ́run fẹ́ ká kírun gbàkú lọ́wọ́ wa á rí lọ́dọ̀ àwọn tí wọ́n ń rí báyìí ẹnìkan ní wọ́n lé mi èyí kírun problem ẹ̀ ni ìwọ kọ́ ni mò ń kí fún. wọ́n kàn ní bàbá ń kí fún. sọ mi dẹ̀ kí fẹ́yàn kan. kí fún èèyàn kankan. mi ò sì fẹ́ ṣe kárí mi ń díẹ̀. kò sì sọ̀rọ̀ kárí mi ń díẹ̀. sọ mi ò tẹ kárí mi. kí n wá bọ́ ta kí n gbẹ́ ní star kí n wá sọ pé mò ń kírun ṣé yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ń kírun. bí kẹ́ ẹ máa ya fídíò rún. àbí kí n máa ya fídíò bí tí mo ti ń kírun. wọ́n á gbé sí gbogbo ayé. mò ń kírun mi tí n bá fẹ́ kírun mo lè kí nú ilé mo lè kí bi tó bò tẹ́nìkan torí ìwọ kọ́ mo fẹ́ kí mi fẹ́ kó rí mi pàápàá. àti ẹ̀mọ́ ní tó sọ náà dọ́lọ́pàá tó ń ṣọ̀yàn tó kírun káàkiri. kó má bá mi kà á. so mi ò nígbà tí n bá kí fún yẹn báwo mo ṣe fẹ́ yí pé lójú lágbájá kí n kó lè rí mi pé mo kírun o tó bá ti di bá yẹn ọlọ́run ò ní gbà. yura'una an-nasa wala yadhkuruna Allaha illa qalila. gbogbo wọn náà fẹ́ ṣe torí káwọn yẹn lè rí wọn pé kódà ó ń kírun kódà ó ń ṣe kínní o. so ntírun fẹ́ gbà lọ́wọ́ wa gáyà àrùn òun ni kó kọ ìwà burúkú fún ẹ man lam tanha salatuhu al-munkar fasolatuhu la tatajawaz rukuwatay ẹni tó ń kírun tírun yẹn ò wá gba iṣẹ́ bú iṣẹ́ tọkàn kọ kúrò lọ́wọ́ ẹ̀ irun ẹ̀ ò kọjá èjìká ẹ̀ kódà ọlọ́run ò ní lóhùn rí torí pé iṣẹ́ tírun fẹ́ ṣe lára ẹ̀ lónìí pé utlu ma uhiya ilayka minal kitabi wa aqimis salata. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أتل ما أوحي إليك من الكتاب kọ́ alukurani kò sì máa tìláwà rẹ̀. وأقم الصلاة. tó o bá kọ́ ọ tán ó tara ẹ̀ mọ́ lọ́hùn ni. وأقم الصلاة wá dìde kírun kò máa gbérun dúró torí pé o ti mọ Ọlọ́run tán. fàárì fún ní kọ́bílà ń tábùdú nìní òun ló jáde ń bẹ̀ ni. Allahu Akbar. mọ Ọlọ́run. so utlu ma uhiya ilayka mina al-kitabi wa aqimis salata wá máa kírun. inna salata tanha anil fahsha'i wal munkar. iṣẹ́ tírun fẹ́ ṣe lára rẹ̀ ni pé tanha anil fahsha'i wal munkari yóò máa kọ ìwà aburú fún ẹ àti ntọ́kàn kọ ntó lè gbà kán ṣe fún ẹ wọ́n náà má ṣe fẹ́ lómi. wala dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un. bó bá ti ń kírun ni zikrullahi akbar irun tí o bá ní zikiru ọlọ́run nú kaljasad bila ruh. Allahu Akbar. òkú ń bete lonítọ̀hún yẹn ara tí ò lẹ́mìí òkú ń bete ni. so irun tí o fi bẹ̀rù ọlọ́run sí tó o fi ìrántí ọlọ́run sínú ẹ̀ ara òkú ń bete kalẹ̀ ni tí ò lẹ́mìí. so báwo ló ṣe fẹ́ gòkè báwo ló ṣe fẹ́ dọ́dọ̀ ọlọ́run báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣíjú wo bẹ̀.
so iṣẹ́ tí òun fẹ́ ṣe fún wa nìyẹn. so tí òun bí bàbá kírun àwa ń kí láì kò sí zikiru ọlọ́run ń bẹ kò sí zikiru láì ń bẹ láyé fi dàrú gbogbo ẹ̀ ṣe dàrú yìí. lẹ̀sìn fi lẹ̀ ó kéré so gbogbo nǹkan tẹ̀sìn pé wàá lọ bẹ̀ min makarimil akhlaq la jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ àwa rùn sáyé. wa hal badala dina illa al-muluk wa ahbaru su'in wa ruhbanuha laqad وقع القوم في جبهة يبين لزلاق لأنتنها وهل بدل الدين إلا الملوك. àwọn tí ànábì sọ yìí pé tó bá yàwó ẹ padà rí wọn á sọ ọkìnní yìí di múlíkánà àdúdàn wọn sọ ọ di pé ó jẹ olórí khilafa yóò tún gbé fọ́mọ ẹ̀ pé kó jẹ́ yóò tún gbé fọ́mọ ẹ̀ kó jẹ́ wọ́n sọ ọ́ di ọlá tí wọ́n de yín mọ́ tí wọ́n tán fi èrìgì tí wọ́n fi dì í mú báyìí tí wọ́n fẹ́ kó bọ́ àwọn yẹn ni wọ́n yí ẹ̀sìn padà. wa ahbaru su'in wa ruhbanu látọ̀dọ̀ ẹlẹ́sìn kiriyó ẹlẹ́sìn kristẹni àwọn àhàbárù àwọn àfa àwọn àti àhàbárù àwọn mùsùlùmí àwọn àfa abẹ àti ruhbanu àwọn tí wọ́n ń sá tí wọ́n ń ṣe sẹlíbẹsì. àwọn ni wọ́n bà ẹ̀sìn jẹ́ wọ́n yí ẹ̀sìn padà sí bọ́lọ́hun ti wí. لقد رفع القوم في جبهة يبين لزلاق لأنتنها لقد رفع القوم في جبهة ó wá di gbogbo àlùmọ̀ mùsùlùmí àlùmọ̀ àwa ń jẹko níbi jífà níbi òkú ń bete lápẹ́tì. Okun bete ayé ni ayé ni jífà ni ó fẹ́ lówó ó wá lọ gba owó òun lọ gba owó níbi tó ń sọ pé bẹ̀sìn rẹ jẹ́ má pọ́n àwọn aṣíwájú rẹ lé mọ́ má pọ́n àwọn tó gba mímọ̀ lọ́dọ̀ wọn lé mọ́ wọn ní mímọ̀ tó ọmọ ṣe àmọ́ pé jífà lẹ́yìn gbogbo tó ń jẹ ní jífà ni. لقد رفع القوم في جبهة ó wàá sọ fúnrú ẹni bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ máa gbowó ó fẹ́ máa ṣe kídímọ́ fún wọn ó fẹ́ di àmì ìlú wọn. wọ́n á ní pé bàbá rẹ̀ tí ó ń ṣe tàṣọ́ọ̀fù yẹn lọ pé ń kèfèrí lọ́nà ó bá dé yóò bá pé bàbá rẹ̀ ń kèfèrí yóò bá da sáwì bàbá rẹ̀ yóò bá da sínú omi. torí kówó má di kówó má gé kí ló ń jẹ ní. jífà lákọ̀dọ̀rọ̀ رفع القوم في جبهة يبين لزلاق لأنتنها onílàákàyè tí ń wò ni wọ́n ń rí i pé yẹ̀bínú lizelaq li'antanuha oorun onílàákàyè ló hàn sí wípé oorun so onílàákàyè tó hàn sí wípé oorun yẹn làwọn náà ń ṣàlàyé ẹ̀ fún yín pé wọ́n ń rùn. pé wọ́n rùn wọ́n bà ayé jẹ́. wọ́n bà ayé jẹ́ wọ́n rùn olóye àtọ́nílàákàyè ní ó rí i pé wọ́n rùn. so àwọn wa ní dákẹ́ lórí bẹ́ẹ̀ torí kọ́lọ́hún fẹ́ kéèyàn dákẹ́ lórí ntò bá mọ̀. innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitab
ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun. الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللعينون. àwọn tí wọ́n bá ń fi ń ta fún wọn mọ̀ nínú mímọ́ tí ń bẹ nínú alukurani tí ń bẹ nínú hadisi tó ń jẹ́ ìmọ̀nà tá a fi mọ̀ wọ́n tá a ṣàlàyé ẹ̀ fún wọn. من بعد ما بيناه للناس في الكتاب. lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a ti ṣàlàyé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tá a ṣàlàyé ẹ̀ sínú alukurani tá a ṣàlàyé ẹ̀ sínú hadisi. أولئك wọ́n wá ń gbé mi bọ́ta. ulaika yal'anuhumullahu àwọn wọn ní lọ́lọ́wọ́ máa ṣẹ́bilé. ويلعنهم اللعينون. àwọn oncoming generation tó tún ń bọ̀ wọ́n máa ṣẹ́bilé wọn tí wọ́n bá dé. gbogbo ẹni tó mọ ntọ́lọ̀ ń sọ́nà alukurani tó mọ tó sọ́nà alu nínú àdìsá nebuwa Muhammad tó sì mọ gbogbo àlàyé wọ̀nyí tó tún wá ń fi pamọ́ ibi dandan Ọlọ́run máa bẹ́ wọn àwọn generation tó wá ń sin abu àwọn tó tún bọ̀ lẹ́yìn náà àtúnṣe bilé wọn. àtọ́rí pé gbogbo àwọn àfa àwọn èyí tá a pè wọ́n ń sálàf. Imam Abu Hanifa sálàf ni, Imam Maliki sálàf ni, Imam Shafi'i sálàf ni, Imam Ahmad bin Hanbal sálàf ni. àwọn wọ̀nyí wọ́n ti ṣàlàyé gbogbo nǹkan tán. àlàyé tí wọ́n ṣe yẹn Imam Maliki Abu Hanifa ṣe wọn bá tiẹ̀ àwọn ọmọ kéwú tó tẹ̀lé ṣe wọ́n fẹ́ sí lójú sí pẹ̀lú àgbọ́yé tí wọ́n gbọ́ tí wọ́n gbà lọ́dọ̀ ẹnu mímọ́ ọdẹ Hanafiya. Imam Maliki náà àwọn tó ṣe tó gbà á lọ́dọ̀ ẹ̀ lọ́mọ kéwú tí wọ́n fẹ́ lójú sí wọ́n di Malikiya. wọ́n sì ti la ìlànà kalẹ̀. Imam Shafi'i gbé kalẹ̀. Imam Shafi'i ló dé ló tún fi sí ló gbé kọ usulul fiqhi wà but wọn kò lórúkọ. kí Imam Shafi'i tó dé kó tó fún lórúkọ. ilmi mustaqil. tó sọ di ilimu kan lọ́tọ̀ tó fún láwọn abuabu tó fún láwọn mawdu'at tó fọ́ sí wẹ́wẹ́. so àwọn nǹkan tí Imam Shafi'i gbé kalẹ̀ tí ó ń jẹ́ usulul fiqhi ni wọ́n fi ń ṣàfitì ẹ̀ ìṣàfitì ìmọ̀ usulul fiqhi náà fi ń ṣàfitì ẹ̀ sára Imam Shafi'i torí pé òun ló jẹ́ kí kálukú ríran rí ló jẹ́ kí kálukú mọ̀ lẹ́yìn ìmọ̀ tí ó ṣe é kọ́ ló fún láwọn qawaid. so Imam Shafi'i tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ lórí kọ́ídà yẹn òṣùlù yẹn kódà bí ò fẹ́ kó tí ò lórúkọ ń gbà náà l'Abu Hanifa fi gbé mazhabi ẹ̀ kalẹ̀. òun ni Imam Maliki fi gbé mazhabi ẹ̀ kalẹ̀ torí pé al-qawaidu kulliyah àti àwọn al-qawaidul kulliyah àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ ń bẹ̀ àti ususu masdarul tashri' tí wọ́n ń lò tí ò ṣe pa because al-Qur'an ni wọ́n kọ́kọ́ mú kalẹ̀ wọ́n wá àdíìsì tó júwe ẹ̀ tó ṣàlàyé ẹ̀ àdíìsì yẹn ni wọ́n fi yọ súnnà èyí tó rí nù al-Qur'an yẹn ni wọ́n fi yọ fárídù. sọ pé masdaru tashri' yóò máa dúró lórí al-kitab wa sunnah wal qiyas wal ijma' wal urf karùn-ún so urufu yẹn wọ́n wà lórí ẹ̀ Imam Abu Hanifa ó fi urufu ó fi dájọ́
ó fi Málìkì ó fi dájọ́ Imam Shafi'i òun náà fi dájọ́ òun ló fa Imam Shafi'i tó fi ní madrasa méjì ìgbà tó wà ní Iraki ọ̀tọ̀ ní madrasa ẹ̀ torí pé aládà àtàkọ̀lídù ara Iraki ó yà ìgbà tó kúrò ní Iraki ńgbà tó dé Masari ní Egypt ó tún rí pé tàkọ̀lídù àwọn eléyìí tún yàtọ̀ pẹ̀lú orúfù wọn ó tún gbé madrasa mi kalẹ̀ tọ̀hún jẹ́ al-madrasatul qadima eléyìí jẹ́ al-madrasatul hadisa. So a wá lo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n gbé kalẹ̀ mọ́ kálukó wa dé wa ní pé òun ka àdìsí so òun dẹ̀ ti gbá àdìsí yẹn yé so àdìsí yẹn ní wàá pé fíkíwù dẹ̀líl èwo ló ń jẹ́ fíkíwù dẹ̀líl so ó da kọ́ ìdá tí wọ́n gbé kalẹ̀ ó dàánù ọ̀nà tí wọ́n fi ṣe istinbatul ahkam ó dànù so ó wó nígbà tó bá ti wó ilé tó wó tọ̀hún tó wó gbá tó wó àwo kí ló wá kù ṣé kálukú ló lè lọ́nu alukurani bẹ́ẹ̀ àbínú àdìsí bẹ́ẹ̀ kó sì ní fáàmù báwo ni òfin ọlọ́run ti rí so ká ṣe ìtìlákò ìná ni kálukú tí kálukú kàn máa wọnú ẹ̀ pé báwo ló fẹ́ wọ jẹ́nẹ́bà ó ní àdìsí ni ó kọ́kọ́ wí so wọ́n kà á sí pé gbogbo àwọn ìmáàmù yẹn aláìmọ̀kan ni wọ́n sí lójú ọ̀nà tàbí ẹ pa wọ́n tì ẹ gbégi lé wọn so ìyẹn láyé fi dàrú débi tó dàrú dé yìí so ó sì fa lílẹ̀ ẹ̀sìn torí pé tó o bá ti gbọ́ yé tó o tẹ̀lé àwọn wọn nì o ò lè gbọ́ ẹ̀sìn yé ẹ̀sìn rẹ ó sì máa lẹ́ni so ló fà á torí èyí tó wọ́n nú ẹ̀ èyí tó gbẹ́nú ẹ̀sìn gbogbo ẹ̀ ni wọ́n kó sí Imam Abul Hasan al-Basri ló sọ yìí pé ó ní da'ufa ad-din bayna al-ghali fihi wal-jafi anhu ẹni tó lè kókó ń bí ẹ̀sìn pákàleke fúrọ̀dán pam àtẹni tó fọwọ́ yẹpẹrẹ mú ibi tẹ́sìn ti lẹ́nu ni ẹni tó fa lílẹ̀ ẹ̀sìn ó nìyẹn. ohun tó fa lílẹ̀ ẹ̀sìn ní káwọn kan fọwọ́ kan tó lé koko kan fi mú àti fáwọn kan wá fọwọ́ kan tó yẹpẹrẹ kí wọ́n fi mú òun ló fà á tẹ̀sìn fi lẹ̀. làáfà ó ní tàálímù sọ pé fasadun kabirun alimun mutahatikun wa akibahu minhu jahilun mutanasiku huma fitnatun fil alamin azimatun liman bima fi dinihi yatamassaku fasadun kabirun alimun mutahatikun wa akibahu minhu jahilun mutanasiku. fasadun kabirun ìbàjẹ́ tó tóbi ni. alimun mutahatikun. tó kẹ́kọ̀ọ́ alukurani tó kẹ́kọ̀ọ́ hadisi tó kẹ́kọ̀ọ́ sẹ̀ríà àti gbogbo tó rọ̀ mọ́. mutahatikun. tó à ń gba ọlọ́run lójú ń bẹ̀. Allahu Akbar. wa akibahu minhu. tí ẹ̀yẹ́ tó sàn o. Allahu Akbar. èyí tó burú jù bẹ́ẹ̀ lọ. jahilun mutanasikun. láláìmọ̀ kan tó gbé ẹ̀sìn tó gbé tó faroro
mutamassikun tó gbá ìsìn mú rorororo jáìlì sí ni. kò mọ. huma fitinatu. àwọn méjèèjì ni. fil alamina zimatu. wọ́n lè máa ń bí hima. liman bihima yatamassaku. fẹ́ni tí méjèèjì bá ń bẹ nínú ẹ̀sìn ẹ̀ tó gbá tó yá sí pé tó gbámúnú nínú ẹ̀sìn eléyìí bitashdid àwọn mutashaddidun eléyìí bitasahuli àbí biljahali àìmọ̀kan ló fi ń ṣẹ̀sìn fìtínà ni wọ́n fìtínà ọ̀hún ni wọ́n dá sáyé yìí fìtínà ọ̀hún ni wọ́n dá kalẹ̀ sáyé. ọ̀rọ̀ tí al-imam Hasan al-Basri sọ yẹn ní afa Sheikh Arsalan òun náà wá sọ̀rọ̀ ẹ̀ wípé yasuddu an-nasu anil islam bijumudihi wal akhar yuftinahum anhu bijuhudihi. pé kí ni yasuddu an-nas anil islam bijumudihi. ẹlòmíì ó máa kọ́ di islam yóò lóun ṣe dáwà ni ó sì ń kọ́ di ni ó ń dínà mọ́ islam. àwọn wọ̀nyí níjọ́ tí wọ́n ti dé tí wọ́n gbé sàlàfíà dé tí wọ́n gbé alùsùnà wàlkìtàbù dé wàlìjàmáà mùsùlùmí mélòó àbí ẹlẹ́sìn míì mélòó ni wọ́n sọ di mùsùlùmí. ẹlẹ́sìn mélòó ni wọ́n wẹ̀ sí islam. báwọn bàbá wọn yẹn bí wọ́n ṣe wẹ̀ àwọn kèfèrí sínú islam kèfèrí mélòó làwọn wẹ̀ sínú islam ṣáà ń pọ̀ sí ni àbá ń dínkù ṣé mùsùlùmí ń pọ̀ sí nàìjíríà ni àbá ń dínkù èyí tó burú jù ni à ń tanra wa. à ń tanra wa gbogbo àwọn tó ń papè mọ́ra wípé àwọn làwọn ń jagun ẹ̀sìn mélòó nínú àwọn kèfèrí ni wọ́n sọ di mùsùlùmí. mélòó ni wọ́n wẹ̀ bí e bá tún ṣe wípé inú mùsùlùmí náà tún ti lé. iṣẹ́ tí wọ́n ń ṣe. táwọn ẹlẹ́sìn míì gbà wọ́n. táwọn ẹlẹ́sìn míì tún wá gbà wọ́n. ẹ wo yọ ọmọ mùsùlùmí tó lọ di kírísítẹ́nì níbi ẹ̀tàn táwa ń tanra wa ni pé ní nàìjíríà mùsùlùmí ló pọ̀ jù 75% òkúrọ́ ni ẹ́ 75% ń bo ń bo ló ti rí 75%. ok 75% yín tó bá yá sí pé à ń sọ pé gbogbo náà ti ní mùsùlùmí irọ́ ni. gbogbo àwọn ilẹ̀ plateau ilẹ̀ tífì ilẹ̀ adamawa benue kìnìkan mùsùlùmí àwọn ẹlẹ́sìn ibẹ̀ nígbà tó òyìnbó dé òyìnbó bá wọn láláì lẹ́sìn torí jihadu Usman bin Fodio ò débẹ̀. Allahu Akbar. wọ́n bá wọn láláì lẹ́sìn ni wọ́n sì fún wọn lẹ́sìn ibẹ̀ làwọn òyìnbó ní north ibẹ̀ ni wọ́n kọ́kọ́ rí tí wọ́n spread the Christianity wọn. so àwọn tó sì ń ṣe bọ́m̀bẹ̀ di sìn mélòó ni àwọn oníkìíní yìí àwọn ìlú mi ń bẹ́ńbẹ́ ata ní Borno state tó jẹ́ àti pé títí di ìsìn bíi táyé lajú dé yìí òhò ni wọ́n rìn. òhò tí wọ́n bá rẹ́ni tó wọṣọ tó bá dá ọ̀dọ́ báyìí wọ́n họ ni ní nàìjíríà yìí. so owó tẹ̀ ń gbà ní Saudi ìwọ ṣe fi ń kọ́ mọ́ṣáláṣí nìkan sọ́dọ̀ tiẹ̀. owó tẹ̀ ń gbà ní Saudi ó ṣe jọ́dọ̀ tiẹ̀ nìkan ló fi kọ́ mọ́ṣáláṣí. ó ṣe fi ń ra aṣọ ó ṣe fi ń ra kíni Èkó yìí tẹ wá jókòó sí àti Ìbàdàn tẹ jókòó ṣáwọn àfọ òsì ń bẹ tẹ́yìn tó lọ
ó lọ lẹ Ìgbò kó lọ pé ẹ̀sìn fún wọn, ó lọ àwọn ìlú ta sọ pé wọn láṣọ yìí kẹ kó aṣọ lọ bẹ̀ kẹ wẹ̀ wọn sí Islam kí wọ́n bá jihadu tiẹ̀ lọ bẹ̀. So Èkó yìí náà ni kò kọ́ skul lọ bẹ̀, owó tó ń gbà yẹn lọ fi kọ́ skul síbẹ̀ ṣé lọ́fẹ̀ẹ́ fún wọn. Allahu Akbar. Owó tẹ́ ń gbà láti Saudi ẹ gbé lọ sílẹ̀ Ìgbò ẹ fi kọ́ skul fún bẹ́ẹ̀ síbẹ̀ fún wọn. Lẹ́kọ̀ọ́ iná tẹ wá torí pé Èkó lówó ní ìlú owó lẹ́kọ̀ọ́ ẹ wá owó tẹ wá ń gbé lórí àwọn ọmọ skulu tẹ dákalẹ̀ òun ló pọ̀ jù. Kò sí nǹkan tẹ fẹ́ kọ́ wọn, mò ń sọ òbí tó bá mọ́mọ́ ẹ lọ àwọn skulu wọn yẹn ìwọ ló fọwọ́ ara ẹ ṣe rẹ ìwọ ló dẹ̀yìn ara ẹ rú. Ǹjẹ́ o bá kú tí wọ́n bá kàn gbé ẹ tí wọ́n kàn lọ jù ẹ sí kòtò lásán tí wọ́n yí padà tán ní kò sí sàrà kò sádùá. sí sàrà tọ́nu. ọkọ̀ arínú ni nígbà táwọn mọ̀láyíkà bá sì yọ sí ń bẹ̀ Munkar àti Nakir tí ò rẹ́ni ṣàdúrà fún. àwa di pé yóò máa pé kàṣà má débẹ̀ kó tó di kàṣà. má débẹ̀ kó tó di kàṣà. là ń sọ fún yín tó bá mọ́mọ́ lọ́bẹ̀ bó ṣe fẹ́ ṣẹ̀yìn ara rẹ̀ òun ló mú wọn. tó o bá mọ́mọ́ rẹ lọ́bẹ̀. ideology tí ò da ni wọ́n kó sí i lórí. so ẹ̀yin ò wá ní kankan tẹ́ fẹ́ pilẹ̀ àfi kẹ́ máa ṣe tọ́ọ̀bù àwọn ọmọ iṣẹ́ táwọn àfáà kan ti ṣe. kẹ́ máa já wọn gbà kẹ́ máa sọ wọ́n dọmọ kéwù yín. wọn à ní kéwù direct wọn à sì ní dálé kéwù lẹ̀ direct inú kan dá nursery school lẹ̀ ó gbowó Islam owó alukurani òun kọ́ nursery school. a sọ pé nursery school ò dá o àmọ́ kí ló ṣe tí wo fi ran Islam lọ́wọ́ ẹ pé ara ẹ ló fi ràn lọ́wọ́ àti agency tó gbà láti dá yírú láti dá lúrú. yasudu nasa anil Islam bijumudihi. wọ́n máa jùmúdù líle kókókókó giribidi tó di tó níwà tó wà munfatih ó open àwọn èèyàn ò lè bẹ́ẹ̀ ṣe. ìwà ẹ̀ ń lé àwọn èèyàn sá. báwo ló jùmúdù yẹn ṣe bí òun kọ́ dí Islam ni pẹ̀lú rúwà bẹ́ẹ̀. èyí tó tiẹ̀ ṣe fún àwọn ẹni tó ṣe fún bíi ẹ̀gbìn òní ṣe fàáfàá rẹ̀. Allahu Akbar. Allahu Akbar. so kì í ṣe tuntun. so nǹkan tó dẹ̀ ṣe fún bíi ẹ̀ yẹn àwọn ègún òbí rẹ̀ yóò padà jà lórí ẹ̀. Allahu Akbar. wal akharu yuftinuhum anhu bijuhudihi. aláìmọ̀kẹ́ àìgbà yí pé ìsìláàmù àtàwọn àfáà yìí lọ́lá jòhódù tó ń ṣe fún ẹ àìmoore tó ń ṣe fún ẹ òfin fìtínà ìsìláàmù ni òfin fìtínà tó kódé yẹn òfin kọdí ìsìláàmù ni so ló fàrí wá sí pé gbogbo wọn yẹn ayé ni wọ́n fẹ́ bàjẹ́ kò sáwọn wòlíì ẹ sáré wọn ẹ pa wọn rẹ́ ẹ ṣe kinní kan ìwọ́n tó bá ṣe kinní kan ẹ bọ ni má forí kan lẹ̀ má tẹ̀ fún bàbá rẹ ṣáàdúró gbọ̀n má kúnlẹ̀ ṣáàdúró gbọ̀n ni. ok èwo ni títẹ̀ wọ́n ní sùjúdù ni. torí tó bá ti tẹ̀ tó kúnlẹ̀ orúnkún rẹ àtọwọ́ rẹ wa anal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. wọ́n á mọ̀ pé masajidu bẹ̀ ìtukùtù ló tu lóríkèéríkèé. masajidu jamu masijidu ni. tó bá tú sí masijadu kò bá sí yá kùbi tó ń bá bọ̀ lọ nínú alukurani. masijadu níbi àwọn ibi táwọn ismul ala ismul makani sí ni. fala tad'u nínú mọ́ṣáláṣí
ẹ má pe nǹkan míì yàtọ̀ sórúkọ Ọlọ́run ń bẹ̀ ẹni tó ń wí nìyẹn so síyáàkù yẹn ló máa fi tú kínní so ok mẹsìgídù ó pè é mẹsìjádù náà wípé àforíkanlẹ̀ ni ìforíkanlẹ̀ tí ò bá ní tí ò láníyàn ṣe ẹbọ nú kò ó foríkanlẹ̀ ìyẹn ò ń ṣe kò ń ṣẹ̀sìn torí pé Ọlọ́run tó sọ fún anabi Ádámù pé usjudu li tó sọ fún màláíkà pé usjudu li Ádámù fasajadu illa iblisa aba wastakbara ó dúró gbọ̀n ni òun ló fi pè é ní wastakbara ó pèrè ẹ̀ lágbà ó pèrè ẹ̀ ní nǹkan istakbara ìyẹn ni pé ó wá ìjẹ́ àgbà ó ṣe kankina usjudu li Ádámù yẹn ṣe bọ́lọ́hún ni sùjúdù wà fún àwọn màláíkà ṣe sùjúdù ayakumullah so màánà ní pé sùjúdù yẹn ò ń ṣe sùjúdù ó ń jẹ́ ikraman wa ijlalan fún bọ́lọ́hún ṣe ṣe Ádámù pé ẹ pọ́nlé ṣé bá pọ́nlé ló fẹ́ ṣe fún ìyá rẹ̀ àpọ́nlé ló fẹ́ ṣe fún bàbá rẹ̀ Allahu Akbar so èyí ń ṣe wá ń dẹbọ. ayakallah. so àyà yẹn kó bá ẹyin tu wọn bá ń wí pé ìyẹn kọ́ máa tẹ̀ fún yẹ kó máa ṣe kínní fún yẹ báwa ṣe ń kíra wa ńlẹ̀ bíi nìyẹn aláàdá ni aláàdá yẹn ò sì bẹ̀sìn jẹ́. so ìwà yẹn ẹ fi dá fìtínà lẹ̀ láì mẹye lára ọmọ sóbì Ọlọ́run tó bá yẹ kó Ọlọ́run ní igbákejì ni òbí ni ó bá fi ṣe igbákejì ẹ̀. Allahu Akbar. because lẹ́sẹ̀kẹsẹ̀ wípé wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. so kọ̀dọ́wù tó ṣe yẹn ó ṣe é lọ́rùn yẹn ni ihsanan wa bil walidayni ihsan. so ìran wo ni ìran ihsan ìran yẹn pọ̀ nítorí lè fi ṣe ihsan fún wọn. minha ikramuhum wa ijlaluhum. kọ́mọ wa dúró gbangba kó táyà sí bàbá rẹ̀ báyìí gbogbo kọ́kúkọ́ tí wọ́n kọ́ wọn ni ẹ fi da yérú ẹ fi da àwùjọ rú kò wá sí èpò lójú àwọn ọmọ mọ́ kò sápọ́nlé lọ́dọ̀ wọn mọ́ wọn ẹ̀ máa fà wọn ẹ̀ mẹ́yì àpọ́nlé tó ń bẹ fáfá tó kọ́ wọn mọ́. ibi wọn da yérú dé tí mo ní wọn àwọ ò ní jẹ́ kí wọ́n da Nàìjíríà rú ó bá mi lọ síbi kíní ibi tó sọ̀rọ̀ gbogbo ayé bá ṣe ń dàrú àwọn kílípù yẹn ìròyìn ni èmi kọ́ mo sọ tá a dẹ̀ ń pè wọ́n pé fún sójà Boko Haram ni wọ́n ẹ wá rí ibi tí àwọn. So Nigeria 317 students lọ́mọ school ní Mali bẹ́ẹ̀. Soldiers were killed in a terror attack just last month. Terror attack. Completely ignored Niger, where 56 Niger bẹ́ẹ̀. their lives in a terror raid in the month of January. So 56 and civilians. Any international headlines on Burkina Faso. Burkina Faso bẹ́ẹ̀ náà Algeria bẹ́ẹ̀ náà Guinea. Mauritania, Guinea, Chad, Or Cameroon. Cameroon. Countries witnessing a devastating surge in terror attacks. Terror attack. Terror attack. Devastating terror attack. So ta ló rán wọn ṣé Islam ni ẹ. So ẹ jẹ́ àwọn ọmọ ọlọ́mọ gbé ní Nàìjíríà ń bí Boko Haram ni wọ́n jí wọn gbé ẹ jẹ́ káàkiri ẹ tún jí mi gbé ẹ ń lọ wọ skul wọn ẹ ń lọ kó wọn àwọn ọmọ tí ò mọ̀ kan tí ò mọ̀
so ẹ dárò ọbù sẹ́mi wọn àwọn ọmọ kéékèèké ẹ ti bẹ̀rẹ̀ sí so tó yá sí pé àwọn ọmọ yẹn psychologically wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ó máa ní effect lára wọn torí nǹkan tí wọ́n rí ẹ wá kó wọn lọ àwọn ọmọ kéékèèké bẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí bá wọn sùn lóbìnrin yes ìgbà tí wọ́n ń ṣe yẹn là ń sọ fún wọn pé gbogbo tí wọ́n kó sínú sọ Buhari tí ò dá nìyẹn sọ́gbà tó bá lánàbí ń bá obìnrin 9 sùn lálẹ́ ọjọ́ kan ṣé ta ni ò ní fẹ́ kọ́ṣe súnà tí wọ́n wí yẹn Allahu Akbar. nígbà tó bá ti gbà yí pé súnà ni. Allahu Akbar. àwọn aláǹnábì ń bá obìnrin 9 sùn kílẹ̀ tó mọ́ tó sì jẹ́ pé súnà ni wọ́n gbára lé ta ni ò ní fẹ́ kọ́ṣe súnà. aládé ń sọ fún wọn pé ìyẹn ò sínú wà nẹ́bì. ìtẹ́ wí yẹn kò sínú wà nábì. ọlọ́run ló sọ fún yín pé kúmi layla illa qalilan nisfahu aw inqus minhu qalilan aw zid alayhi wa rattilil qur'ana tartila. أيها المزمل قم الليل إلا قليلا. ìdélóru illa qalilan díẹ̀ ni ó fi sùn bẹ̀ torí pé wàá dáhùn pèpè nature. Allahu Akbar. nisfahu aw ìdajì ó lè fi sùn bẹ̀ aw inqus minhu àbí kó tún fi kó ṣe ní 2/3 aw zid alayhi wa rattilil Qur'ana tartila. ó lè dínkù díẹ̀ nínú òru kó dín èyí tó fẹ́ fi ṣe tìláwà kó dínkù àbí kó dín èyí tó fẹ́ fi sùn kó dínkù hasba bí ara bá ti gbà á. wa rattilil Qur'ana tartila fòru ni nẹ́fìlà tó fẹ́ lò tó fẹ́ kí máa fa Al-Qur'ani ká máa lò. so lẹ́rìí wọ́n máa wá ogun alékiri ogun kìíní kan káàkiri Viagra. àwọn náà ń tà. ọ̀nà wọn ń ta. Àdìmánu. sòtòrò náà ó fẹ́ máa ńgbà tí inú rìwáyà àdìsí yẹn wọ́n wá ń bi Anas bin Malik yìí pé ṣé ànábì lágbára tó bẹ́ẹ̀ ní ẹ̀ mọ̀ agbára 40 ẹṣin ni. Allahu Akbar. ànábì. Sallallahu alayhi wa sallam. so eléyìí ò sínú Islam so ló jẹ́ káwọn ọ̀tá Islam náà ká máa sọ pé womanizer lànàbì. Allahu Akbar. ń tẹ́ kọ́ sínú kínní ni tẹ́ ń pè ń sunna. pedophile. pedophile. nígbà tí wọ́n kọ́ síbẹ̀ pé Aisha anabi fẹ́ lọ́mọdún 6 ó wá bá a sùn jábàálẹ̀ rẹ̀ lọ́mọdún 9 àbà. Aisha tó jẹ́ pé nù tàríkù ó ti lẹ́ni tó ń bá a sọ̀rọ̀ tó fẹ́ fẹ́ sọmọdún 6 ló ti lẹ́ni tó fẹ́ bá a sọ̀rọ̀ kí bàbá rẹ̀ tó sọ wípé anabi mo fẹ́ o fẹ́. Sallallahu alayhi wa sallam. sọmọdún 6 ni bàbá rẹ̀ ń bá sọ̀rọ̀ yìí pé ọ̀dọ̀ anabi ló fẹ́ lọ. ẹ wá sọ di súnà lẹ́ẹ̀ma wá jáde àwọn ọmọ kéékèèké káàkiri. Allahu Akbar. so ìyẹn bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké ni wọ́n kó wọn wọ́n ń fún wọn wọ́n ń bá wọn sùn wọ́n ń fún wọn lóyún wọ́n ń bímọ fún wọn. àkọ́kọ́ náà ni pé ẹ lọ jí ọmọ lọ́mọ gbé ní láì ṣàṣẹ bàbá rẹ̀ ń bẹ̀ ṣé ìsìláàmù ni ẹ. tó bá jẹ́ máa fẹ́ yàwó fáńkì òhunna bí izni alihinna òun náà làwọn ní kíní tálàfí yìí tí wọ́n gbé dé tí a sì pé wọ́n mú ọmọ lọ́mọ tó bá ti wà nù hálíkọ̀ wọn
àmírù wọn himaru wọn yóò máa wá òun ni ó máa di bàbá ìyàwó ni ó máa fọmọ lọ́mọ lọ́kọ láì já sí pé wọ́n rí bàbá rẹ̀ wọ́n tọrọ bàbá gbà. bí bàbá jẹ́ muslim wọn tiẹ̀ ní tọrọ ni wọ́n ti bà àárín òun pẹ̀lú ọmọ jẹ́ náà. wọ́n ti bà bàbá àtàtì bà àárín bàbá àtọmọ wọ́n ti bà á jẹ́. wọ́n máa sọ fọmọ yìí pé bàbá rẹ̀ kèfèrí ni má tẹ̀lé. bàbá rẹ̀ kèfèrí ni má tẹ̀lé. wọ́n wàá múnú tààrí wọ́n wàá tààrí wúrọ̀ kan àbájísí irọ́ kan pé ẹnìkan náà ẹ̀yìn bàbá rẹ̀ ẹ̀yìn ànẹ́bí wa bí pé inú èmi àti òbí rẹ̀ ta ni kò faramọ́ ta ló faramọ́. sallallahu alayhi wa sallam. so lẹ́yìn tó yá sí pé ìbá mùsùlùmí jẹ́ ìbá ayé jẹ́ lọ́nà kan ìyẹn pẹ̀lú gbogbo wa tí wọ́n tún hù máa lọ sọ dúkìá di ẹ̀tọ́ àní níbo wọ́n ti ń rówó gan àwọn hílọ́ọ̀sì tí wọ́n ń gbé kiri níbo wọ́n ti ń rówó rà á ń bọ̀ ń bẹ̀ ibẹ̀ láti rí àwọn financier. ayakumullah ayadakumullahu binasrihi. ibẹ̀ láti rí àwọn financier ló fi dá sí pé ìjọba ṣẹ́ àwọn ẹlẹ́sìn àwọn tó ń pera àwọn ẹlẹ́sìn ẹ̀sìn ni wọ́n ẹlẹ́sìn kọ́ ẹlẹ́sìn ni wọ́n because kò sí ẹ̀sìn kan tó kọ́ ọ̀yàn ní pé kò pààyàn lẹ́kún kò sẹ́sìn kan tó kọ́ ọ̀yàn wípé kò bà tẹnìkan jẹ́ kò sẹ́sìn kan tó kọ́ ọ̀yàn wípé kò parọ́ kò ẹ̀sìn kan tó kọ́ ọ̀yàn wípé kò dẹ̀jẹ̀ sílẹ̀ èèyàn bíi ẹgbẹ́ rẹ̀ ẹ̀mí ó wà sacred nínú Islam man qatala nafsan فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ó bá pa ẹ̀mí kan bí ìgbà tó pa gbogbo ayé ni alukurani ni o ló sọ bẹ́ẹ̀ bó bá yẹ ẹ̀mí kan bí ìgbà tó yẹ gbogbo ayé ni so kẹ wá kó àwọn ọmọ ọlọ́mọ kẹ pa àwọn èèyàn tó ń lọ jẹ́jẹ́ wọn àwọn tí wọ́n sí ní kínní ọ̀ni. So gbogbo òkú ni wọ́n tò kalẹ̀ rẹpẹtẹ. And you're making a big mistake by assuming that what these countries suffer has no bearing on the future security and stability of the rest of the world. So àwọn ìlú tí wọ́n lọ dá gbogbo kínní ilẹ̀ so báwo ni stability istikraru ìfojú kéréké kò sí nǹkan kan bẹ́ẹ̀ ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ ní nọ́ọ̀tì náà táwọn Boko Haram bẹ̀rẹ̀ ìfojú kéré yìí pé nǹkan kékeré ni. So instability tó ṣẹlẹ̀ yẹn òun ló débi tó escalate débi tó dé so ṣé gbogbo kálukú wa gbádùn mọ́ nìkan ló bẹ̀rẹ̀ Yusufu kan ló bẹ̀rẹ̀ kẹ́ni kan ṣé báwọn politician náà ló ń lò wọ́n níjọ náà àwọn náà gbà wọ́n láàfa àwọn ni wọ́n sásá bẹ́ẹ̀ wọn. Ok ẹwà ń bẹ àwọn náà fún wọn lówó so nígbà tẹ́ ẹ bá dẹ̀ ti fún wọn lówó mọ́ ó ti dùn mọ́ wọn ó di kán máa lọ jalè kán já sí ọjà kán pa àwọn èèyàn lọ sọ ìbọn wà lọ́wọ́ ẹ̀yin lẹ kó bọn fún wọn so kán kó gbogbo ẹ̀ kán kó oúnjẹ kán kó kínní kán gba mọ́tò kán pa àwọn èèyàn kán ṣe. wọ́n wá ń gbà á fúnra wọn so nígbà tí tọ̀hún sì kú táwọn ta ló give order ọlọ́pàá tó pa Yusufu tó dá Boko Haram yẹn lẹ̀ nígbà tí wọ́n mú ókè ẹ ti mú àwọn sójà mú wọ́n dẹ̀ mú fẹ́yìn ọlọ́pàá ta ló give order fọlọ́pàá tó pa kí ni ìjọba wa ṣe fọlọ́pàá yẹn láti gbà yẹn because ó yẹ kí wọ́n ọlọ́pàá yẹn ìdí tó fi pa extrajudicial killing ló ṣe ó yẹ kí ìjọba mú
kí wọ́n dẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ nǹkan tó ṣe ṣebí fífi ilẹ̀ tó ń fi ilẹ̀ tọ́lọ́pàá àṣẹ ló máa wá látọ̀dọ̀ bìkan kó má lè kà kó má táṣìírí ọ̀yà finish ẹ̀ so ìyẹn á dẹ̀ ṣe ìdí nìyẹn tí wọ́n fi lè mú ọlọ́pàá tó ṣe because ó follow order ni tí o bá follow order kí ìjọba gbọ́dọ̀ rise to a standard to his position as the government tí àṣẹ tí gbogbo nǹkan wà lọ́wọ́ ẹ̀. wọ́n sì ń bí tí wọ́n ti ń exchange bullet kábà sọ pé ibi tí wọ́n ti ń exchange kínní nìbọn bá ló fi kú rárá custody ọlọ́pàá ló wà. ìfojúkéré kínní yẹn láì yà sí pé ó ti ṣe gbé ìfọwọ́ra mọ́lẹ̀ ìfẹsẹ̀bó mọ́lẹ̀ ló débi tó escalate dé tàbá ń sọ̀rọ̀ ẹ pé oúnjẹ wọn Nàìjíríà oúnjẹ ọ̀sẹ̀ ní wọn gbogbo bẹ̀yẹ iṣẹ́ oko ni wọ́n ń ṣe láti Borno lọ tó fi wọ Sokoto àwọn tí wọ́n ń gbin millet àwọn tó ń gbin ráìsì àwọn tí wọ́n ń gbin ọkà bàbà àbí àwọn tí wọ́n ń gbin jéró gbogbo ẹ̀ mọ́ra wọn àti iṣu àti gbogbo ẹ̀ sọ̀tà ló lè lọ oko nu wọn fọkànbalẹ̀ mọ́ níbi tí gbogbo ẹ̀ dé. wọ́n á wà nù oko wọn lọ ká wọn mú kó wọn àwọn ọ̀tọ̀ làwọn bandits àwọn kan ní bí Zamfara bílù òní nìsín tí wọ́n gọ́fúnà wọn tó ń fún wọn ní owó tó ń béèrè tí wọ́n láwọn ń fún wọn ní kíni à ń pè kíni wọn tí wọ́n ń pè wọn amnesty ọ̀gá wọn tó ti padà mo rí inú pépà lánàá ni àmọ́ nígbà tí mo rí yẹn mi lè fara balẹ̀ ká headline mo rí headline yẹn sì ti sọ tó wà nù kíní pé ó padà ó drop amnesty tí wọ́n ń fún yẹn torí wọ́n fún kò rówó mọ́ so ń láti padà sí di pé wọ́n tó ń ṣe bandit báwo lèèyàn ṣe fẹ́ máa bọ èèyàn ṣe fẹ́ máa fowó orí pa criminal lórí apààyàn ìjọba yẹn ò serious. ayakallah. Allahu akbar. wàláhì ìjọba yẹn ò serious. amnesty for what? má bínú kọ́ má bínú kíni ẹ mú i pé wọ́n wà ní àwọn tí pààyàn tó ń ṣe bandits tó ń kọ́ àwọn ọmọ school ẹ mú kí kán gbé wọn sí ilé ìdájọ́ kán fasting ìdájọ́ wọn kí wọ́n kán lọ yanjú wọn dànù irú wọn ò tún gbọ́dọ̀ gbélu mọ́ kò tí ẹ gbọ́dọ̀ gbáyé mọ́ ni tó àwọn ayé àwọn tí wọ́n ti bàjẹ́ yẹn àwọn ayé àwọn tí wọ́n ti pa àwọn ẹlòmíì tí wọ́n pa tó lọ́mọ tí tó níyàwó tán sọ ìyàwó ẹ̀dọ̀ opó tán sọ ọmọ wọn dọ́mọ òrukàn ta ni kó ṣe bàbá fún wọn ṣé ń kéta fún wọn. àwọn ní insecurity ní Nàìjíríà kọ insecurity ò ṣe níwà apààyàn ò lè má pààyàn mọ́. Allahu Akbar. Allahu akbar. Allahu Akbar. apààyàn kò lè má pààyàn mọ́ sọlá láti má pààyàn kí lẹ́yìn dúró ṣe ẹ ti establish case ẹ pé apààyàn lélẹ́yìí ẹ mú in action ni àbí kíní gbogbo kíní tí wọ́n dẹ̀ dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ à ń fún wọn ní amnesty à ń ṣe kíní rándanrandan rándanrandan ńgbà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kan ní south wọ́n lọ bẹ́ẹ̀lì epo wọ́n lọ ṣe gbá wọ́n lọ ṣàwó ok gbogbo ẹ̀ tiẹ̀ epo tẹ̀ ń pariwo yìí epo ti ta ó ti kùtà kò tán mọ́ nísìn
àwa la lépo epo ọ̀hún ti kùtà. Allah. Epo ti kùtà. Nàìjíríà ń bẹ ẹni tó fẹ́ wá àwọn tó fẹ́ wá repo wọn lọ́dọ̀ wọn nísìnyí. So àìsèpo yẹn mọ́ làwa ń wí pé kò sówó mọ́ NNPC ò rówó báwo ló fẹ́ rówó nígbà tó yá sí pé nǹkan kan ṣo tá a dojú kọ nìyẹn. ìjọba ní sọ fún yẹn diversify tó yá sí pé rárá bówó epo yẹn àkáǹtì àkáǹtì fún látijọ́ tí kinní ti bẹ̀rẹ̀ pàápàá jùlọ à ń sọ̀rọ̀ dispensation yìí láti 1999 ẹ bá ti gbà gbogbo state lẹ́ẹ̀pin fún ọ̀yá ẹ máa so kí wọ́n máa ṣe falala so àwọn state tó ń gbà yẹn kálukú ti gbà wọ́n ti nà ọmọ state kọ̀ọ̀kan tó ń wí pé Nàìjíríà ò wọ́ọ̀kì bóyá ń gbà tí Buhari débẹ̀ yìí ni kò jẹ́ ó wọ́ọ̀kì ó bí gọ́fìnà rẹ láti jọ́ tẹ́ ti ń bọ̀ wá láti 1999 tẹ́ ń dìbò àwọn gọ́fìnà yín kí ni wọ́n ṣe síbẹ̀ kí ni wọ́n ṣe sí state yín so wọ́n ṣe nǹkan kan sí state yín báwo ni wọ́n ṣe fẹ́ rówó báwo ni wọ́n ṣe fẹ́ ríṣẹ́ kíjọba dálẹ̀ kó dálẹ̀ àwọn owó tí wọ́n ń rí yẹn wọ́n ṣe fi dáṣẹ́ lẹ̀ àwọn gọ́fìnmẹ̀ntì ìwọ ni gọ́fìnà ìwọ ni kìnnìkan investor mélòó lẹ pè wá àbí investor ṣáà ni ó dá nǹkan lẹ̀ tá a fi gbà yẹn síṣẹ́ ìjọba kọ́ ló ń create kínní yóò fi enabling environment kalẹ̀ fún àwọn investors ni yóò dẹ̀ fún wọn ní incentives tó máa ṣe wọ́n lójú kòkòrò lórí pé bóyá holiday tax free bóyá 5 years ni tí yóò fún wọn pé ok ẹni san tax lọ́dún márùn ẹ fi ọdún márùn yẹn ó wà lórí pé ẹ ń kọ́ iléeṣẹ́ yín ẹ bẹ̀rẹ̀ kínní díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ tí ì máa ta nǹkan débi tá a fẹ́ gba táàsì lọ́wọ́ yín. so ẹ̀rí sin la rí i pé clueless àbí kí lẹ́ẹ̀ pé ní kíní tó à ń bẹ̀ òun kọ́ ló wà ń bẹ̀ wọ́n ti pa ó ti kú sẹ́rí àìpé orí tí ò pé tó bá kú tí wọ́n bá gbé pamọ́ tí wọ́n bá ṣe kíkíní lè ṣe níjọ́ tábàṣà àti ẹ̀kú ṣé wọ́n lọ sí lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ gbogbo dispensation kìíní tá a wà yìí bóun bá sọ pé kò láṣẹ lórí federal government president ò láṣẹ lórí state kan constitution ni kò láṣẹ lórí governor kan nínú governor state yẹn any state tó bá fún wọn lówó tó bá allocation wọn tó bá fún wọn ní tó bá wọn lè lọ fi ṣe kò lè sọ fún yẹn pé nǹkan báyìí ni ẹ lọ ṣe torí àwọn gọ́fìmẹ̀ntì state kọ̀ọ̀kan òun náà dá dúró ni òun ló yẹ kó mọ báwo lòun ṣe fẹ́ kó IGR òun báwo lòun ṣe fẹ́ increase ẹ̀. àwọn gọ́fìnà yẹn náà níbi kíní tó bá mú investors tí investors bá tẹ̀ wá bá wọn táwọn kan bá mú lọ tí ò bá ti sínú pátì wọn tí ò bá tí nǹkan tó bá dẹ̀ mú wáyé tí ò bá ti ní gbè wọ́n wọ́n nígbà wọ́n máa frustrate investor ọ̀hún ni tí investor yẹn padà so ta la wá ń ṣe. so gbogbo owó tí wọ́n bá ṣírò gbogbo allocation tí gbogbo state kọ̀ọ̀kan ti gbà kí náà fi ṣe sílùú wọn kí náà fi ṣe sí state wọn. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wá ń pé gọ́ọ̀mẹ̀ntì yìí ni ò dá kò mọ nǹkan kan ṣe kò mọ
báwo ló ṣe fẹ́ ṣe fún yín nígbà tó bá dé lórí tẹ̀yìn ń já lábẹ́. فكيف ببان خلفه ألف هادم فكيف ببان متى يبلغ البنيان يوما تمامه إذا كنت تبني وغيرك يهدم nígbà onílé fẹ́ tó kọ́ parí bí wọ́n ṣe ń mọ blọ́ọ̀kù kan tó ń gbélé ra báyìí bó bá ti kúrò ńbẹ̀ ẹni tí ó sì yọ pọ́npọ́tì kẹ́ni yóò fọ́ yóò tún dá padà sílẹ̀. ẹnìkan mọ ẹgbẹ̀rún èèyàn wò ìgbà onílé fẹ́ parí. kò ní bá mọ́ torí nǹkan á ti bàjẹ́ tayọ wẹ́rẹ́wẹ́rẹ́. so ogun Boko Haram nínú ilé internal displacement tó ń ṣẹlẹ̀ yìí láàyè rí yanjú níjọba ò rí yanjú yìí tẹ́ẹ̀dẹ̀ wà lábẹ́. àwọn politicians ló ń sponsor ẹ̀ àwọn Christian ló ń sponsor ẹ̀ àwọn kan àwọn wọ̀nyí náà tí wọ́n ń gba owó alùsùn náà ṣe kínní kan wọ́n wà lábẹ́ láti dàlúrú da gbogbo ẹ̀rú. àbí kí ló ní alùsùn náà ń bá ìwọ tó yá sí pé èyí tó ní tí bàbá rẹ̀ sọ yí pé kiri yóò kan ò lè jẹ president lójú ayé òun. àbí Nàìjíríà ìkọlà wa ni. bàbá rẹ̀ sọ yí pé president kiri yóò kan kò ní jẹ president ní Nàìjíríà yìí obìnrin ò sì ní jẹ president. òun ló mú bàbá ṣe tafsiri ta'aliya alal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa allaha wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaba min duni allahi wa in tawallaw faqulu shahadu inni muslimun. kí ló ṣe kiri yóò kan tí ò lè jẹ. al-kitabi ta'alaw ila kalimatin. lẹ́yìn yẹn kí ló ṣe obìnrin tí ò lè jẹ. ọ̀tọ̀ ni àyà yàgbẹ́yàgbẹ́ ó wà ní Al-Qur'an lóòótọ́ ọ̀tọ̀ sì ni àyà dìgbẹ́dìgbẹ́ èyí wà ní àsìkò tá a wà ní Nàìjíríà tó ń sọ ń jóná àsìkò dìgbẹ́dìgbẹ́ lélẹ́yìí kì í ṣàsìkò yàgbẹ́yàgbẹ́. so àyà má bá wọn ṣe òun kọ́ la fẹ́ lò lọ́wọ́ àyà yìí pé la yanhakumullahu ani alladhina lam yuqatilukum fi ddin wa lam yukhrijukum min diyarikum an tabarru ilayhim wa tuqsitu ilayhim an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. Nàfíìsọ so bàbá rẹ̀ tó sọ yìí pé kiri yóò lè ṣe níbi tó hẹ́ẹ̀tì kiri yóò dé. àwọn onísúnà ọ̀hún torí pé ìkọ́mẹ́tù súnà ni wọ́n ń wí wọ́n mú arabatul bidai ìkọ́mẹ́tù súnà àwọn oní ìkọ́mẹ́tù súnà yìí wọ́n èyí kí mùsùlùmí tó ń kírun bí wọ́n ṣe ìṣara wọn bẹ̀ńlẹ̀ ká sọ pé kiri yó. ìwọ ọmọ pẹ̀lú àwọn kánù àwọn kiri yó ṣe wá papọ̀ ẹ ṣe dọ̀rẹ́. lórí kíni ẹ wá parí ìjà lórí kíni ṣé lórí kílù dáa ni ẹ parí ìjà lé lórí ni àbí lórí kílù bàjẹ́. Allahu Akbar. ṣé lórí kílù bàjẹ́ ni àbí kílù tòrò. a rí i pé kílù bàjẹ́ lẹ̀ ń dúró lé lórí lẹ̀ ń papọ̀ lé lórí. torí àwọn tó ń lọ bá Fúlàní nìwọ náà àwọn yẹn dẹ̀ ń sọ nínú ilé ìjọsìn wọn pé kill all Fulanis. kí ló wá ń bẹ̀. so your own Fulani is my own Fulani is better than your own Fulani. ṣé nǹkan tẹ̀ ń wí nìyẹn.
so Fúlàní tiẹ̀ ó bẹ́ta Fúlàní míì àbí Fúlàní tí ó máa fún yín lọ́nà bẹ́ẹ̀ ṣe máa jí owó kó ìyẹn bẹ́ta èyí tí ò ní fún yín ní bẹ́ẹ̀ ṣe fẹ́ máa jíwó kó. sọlá yẹ pé Fúlàní all Fúlàní kill them ìwọ pẹ̀lú eléyìí tó jẹ́ Fúlàní yìí ẹ ṣe ń ṣe pọ̀ tẹ́sí ò sì pa yín pọ̀. ìbéèrè ni bọ́tí nǹkan tó ń ṣe wá ní Nàìjíríà ni pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbé ló pọ̀ jù àìrántí history àìrántí àwọn nǹkan tó ti kọjá so ó kọjá náà ni a ti jù yẹn sẹ́yìn ní rántí ẹ̀ mọ́ so ẹni yẹn tó ṣe nǹkan tó burú so a ti gbàgbé àwọn aburú tí wọ́n ti ṣe a tún máa tẹ̀lé wọn náà ni fún torí gáràdì kan táwa ń fẹ́. so táwọn ilé ìbádé bẹ̀ tí wọ́n sọ wípé ok ṣé Jésù gun pléènì ṣó ní kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ńlé ẹṣin níjọ́ tó fẹ́ wọ Jerusalem tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìnrere ẹ̀ tó dé kínní ó sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní pé ẹ lọ síbẹ̀ yẹn ẹ bá kẹ́tẹ́kẹ́tẹ́ kan ẹ tú wá tí wọ́n bá bi yín léèrè pé kí ni ẹ tú kẹ́tẹ́ sí ẹ sọ pé Olúwa ni òun fi ṣe. so kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn náà ló gùn wọ Jerusalem tó fi ń kígbe Hosanna Hosanna fún. so àwọn èyí níjọ náà aṣọ mélòó ń Jésù ni. Allahu Akbar. so nígbà tá a dẹ̀ wà ń léèwé sẹ́ tá a bá inú àwọn kìnní láàárọ̀ tá a bá ń ṣe wọn ni mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Yakuballah. ìgbà tá a wà ní primary school nǹkan tí à ń kọ́ tá a kọ́ lára sọ láàárọ̀ so mo fẹ́ dàbí Jésù ṣé wọ́n dàbí Jésù. ẹ̀yin kiri yóò ṣe dàbí Jésù. nínú ìwà pẹ̀lẹ́ wo la rí lára rẹ tó máa bọ́ sáàárín àwọn congregation rẹ tó máa ń pè é pa wọ́n gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹ yanjú wọn kúrò. ìwà pẹ̀lẹ́ wo ló wà lẹ́nu ẹbí Jésù ṣó dàbí Jésù. kò sẹ́ni tó lè gbọ́rọ̀ bínú lẹ́nu ẹ̀. ó ní kò sẹ́ni tó lè gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Allahu Akbar. ọ̀rọ̀ bínú là ń gbọ́ lẹ́nu yìí ọ̀rọ̀ dàlúrú là ń gbọ́ lẹ́nu yìí ọ̀rọ̀ kórìíra là ń gbọ́ lẹ́nu yìí. àwọn Júù ẹni tí ò bá kí ń ṣe Júù Gentiles ni wọ́n máa ń pè wọ́n. so ṣé Jésù wá ní kẹ́ kórìíra àwọn Gentiles nínú gbogbo wàásù ẹ̀. kódà àwọn ẹni wọ́n persecute òun náà kàn ságbélébù ókè ká àgbà fún yín bẹ́ẹ̀ pé òun náà ni wọ́n kàn ságbélébù torí ọ̀rọ̀ táwa fẹ́ lò yìí. Ayakumullah. Ayakallah. agbọ́dọ̀ bẹ́ẹ̀ ni so wọ́n kàn àyàn kọ́ là ń bá yín sọ ẹni wọ́n kàn yes wọ́n kàn àmọ́ ńgbà tó wà lórí igi àgbélébù yẹn èyí tó wí ni pé baba dáríjì wọ́n torí wọn ò mọ tí wọ́n ń ṣe so kí ni wọ́n ti ṣe fún wọ tí wọ́n wá sọ̀rọ̀ tó dùn wọ́n tó burú tó nǹkan tí wọ́n fi kàn án yẹn tí wọ́n wá mú mọ́ra tó wá sọ pé baba dáríjì wọ́n torí wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ni. so àwọn yìí mo sọ mo ní pé a ti bá a débì kan eléyìí mi fẹ́ ká tún lò mọ́ ni ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan.
wọ́n ti make point ń bẹ̀. mo ti yọ point mi tí mo fẹ́ lò ń bẹ̀ torí pa pẹ́ díẹ̀ ká tó bẹ̀rẹ̀ quarter after 2 la bẹ̀rẹ̀ àbí quarter after 1 àbí 20 after 1 ṣá. ìyẹn ló jẹ́ ẹni èmi náà fẹ́ lo wákàtí rẹpẹtẹ. But point tá à ń sọ ń bẹ̀ ni pé báwa mùsùlùmí àwọn kan náà àwọn mùsùlùmí wa bí wọ́n ṣe ń da ayé rú tó ń da Nàìjíríà rú. tá a fẹ́ mú jáde ń bẹ̀ ni pé àwọn kan nínú àwọn mùsùlùmí wa bí wọ́n ṣe ń da ilé ayé rú tó ń da Nàìjíríà rú. bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn apá kejì náà wọ́n ń dàrú. bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn apá kejì náà ni wọ́n ń dàrú. àmọ́ nǹkan ta ìbéèrè tí a fẹ́ béèrè ni pé ẹ̀sìn wo ló wà tó ní ká wá bayé jẹ́. ìbéèrè pàtàkì fún gbogbo ẹlẹ́sìn náà ni pé ẹ̀sìn wo ló wà tó ní ká wá bayé jẹ́. ẹ̀sìn wo ló wà tó ní a máa pààyàn. ẹ̀sìn wo ló wà tó ní ká máa pààyàn. ẹ̀sìn wo ló wà tó sọ yìí pé mi ò sọ ẹ̀sìn àwọn olóòṣà o mi ò sọ yẹn o. a sọ̀rọ̀ ẹ̀sìn olóòṣà o. torí pé bí o kíní àwọn ni wọ́n máa ń béèrè èèyàn. àwọn ni wọ́n ń béèrè èèyàn. tí wọ́n máa ń fi rúbọ. wọ́n fi ń rúbọ. ìséde. ewúrẹ́ bá sọnù ẹ wá béèyàn bá sọnù ẹ má wá. àmọ́ Islam Yahudiya Nasraniya Jewish religion Christianity Islam kò sí kan nínú àwọn ẹ̀sìn yẹn tó sọ yìí pé kéèyàn pààyàn, kò sí kan nínú àwọn ẹ̀sìn yẹn tó sọ yìí pé káwá bayé jẹ́, kò sí kan nínú àwọn ẹ̀sìn yẹn tó sọ yìí pé aburú ló dáa ká máa ṣe kì í ṣe dáadáa. àtẹ̀sìn Christianity ni àti Jew ni àti ẹ̀sìn mùsùlùmí ni kò sí kankan nínú wọn tó ní ká bayé jẹ́, kò sí kankan nínú wọn tó sọ pé ká dà ní ara wa rú àbí ká túnbọ̀ ká bà nǹkan jẹ́ àbí ká kọ ẹ̀yìn bàbá sí ọmọ, kò sí kankan bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀. Nàìjíríà yìí Christianity àti Islam ló wà, ẹni tó bá ń pè rẹ̀ ń Júù irọ́ ló ń pa. ẹni tó bá wà Nàìjíríà yìí tó ní Júù lòun irọ́ ló ń pa. tó bá tiẹ̀ wà lọ́dọ̀ àwọn Júù àwọn kan ń wò ó ni. wọ́n dára wọn mọ̀. àwọn dára wọn mọ̀ bó dẹ̀ mọ́ wọn wá jẹ́ kó. ẹ̀sìn Júù Jewish religion kó tó di Júù tí wọ́n gbà pé yes Jewish lélẹ́yìí àfi tí obìnrin Júù bá bí. kó tó di Júù àfi tí obìnrin Júù bá bí táwọn nìyá tiẹ̀ báyìí. torí pé kódà kọkùnrin ìran míì kó fẹ́ Jewish lóbìnrin automatically ọmọ tó bá bí yẹn Jewish ni. torí pé wọ́n gbà yìí pé òun ni ẹ̀jẹ̀ ẹ̀ pé tó ń jẹ́ ìran Júù torí pé àwọn ẹ̀jẹ̀ àwọn ló dáa jù ju gbogbo ẹ̀jẹ̀ kálukú lọ. Sheikh Abbebullah al-Mukhtar choosing nation. So obìnrin yẹn obìnrin yẹn wọ́n gbà yìí pé ọmọ tó gbénú ẹ̀ ó lo ẹ̀jẹ̀ ó mu ẹ̀jẹ̀ ó mu lọ́yàn ó wà nínú ẹ̀ ó jẹ́ nínú ó mu níta nígbà tí wọ́n bí tán. So complete Jew nìyẹn Jewish nìyẹn. tọkùnrin Jew tó bá fẹ́ obìnrin tí èyí ṣe Jewish ọmọ yẹn tó bá bí half Jew ni. bẹ́ẹ̀ ni ó ní iye ìgbà tí ó dà tán tó baptize ẹ̀ kó tó di Jew. So ìdí nìyẹn tẹ́sìn yẹn ò fi fọ́nká ẹ̀sìn yẹn kò jáde ó wà enclosed láàrin ìran ẹ̀sìn ìran ni. So ẹ̀sìn ìran tó jẹ́ yẹn ni ò jẹ́ ó tàn ká. Islam yẹn ṣẹ̀sìn ìran ló fi tàn ká. Christianity náà ìgbà táwọn Paul gbà tí wọ́n gbé lọ Rome Antioch tí wọ́n ṣe kínní lòun ló sọ ọ́ di pé
àwọn dẹ̀ ń pe àwọn yòókù ní Gentiles, àwọn yẹn pè wọ́n pé àwọn ẹlẹ́sìn Jésù náà fi sọ di Christianity. So tí wọ́n bá gbé dé Róòmù ni kí wọ́n rí ibi tí agbára civilization wà níjọ́ náà kó báàkì wọn up ni ẹ̀sìn Christianity ò ní tàn ká. So Islam nìkan kì í ṣẹ̀sìn Lárúbáwá, kì í ṣẹ̀sìn Ìran. Àwọn tó tan Islam ká lẹ́yìn pé Islam jáde ní Jaziratul Arab o, àwọn ìran míì ní tí wọ́n ṣe Lárúbáwá, àwọn ni wọ́n contribute sínú èdè Lárúbáwá yìí, ni wọ́n contribute sí gbogbo nǹkan. So ní Islam fi pọ̀ tó lórí ẹ̀ fi sáré spread. Islam ò spread pẹ̀lú dà, kò spread pẹ̀lú nǹkan kan. So ṣé Islam yẹn ló wá ní ká báyé jẹ́ ni àbí Christianity ẹ̀sìn Jésù ló sọ pé tẹ́ bá ti dáyé o ẹ bàjẹ́, ẹ máa hate àwọn èèyàn, ẹ má jẹ́ ká láàfíà wà. tó yá sí pé Christian kò fẹ́ rí Mùsùlùmí lójú, kò tẹ̀ fẹ́ gbọ́rọ̀ ànẹ́bì, kò fẹ́ gbọ́rọ̀ ẹ̀. Kí ló ṣe táwo lórí pé ká gbé ìlú wa ibi tá à ń gbé ààyè wa ká gbé ká develop ẹ̀ pẹ̀lú wípé ìwọ èmi ẹ̀sìn wọn ò papọ̀, but àìpapọ̀ ẹ̀sìn yẹn kí ni ibo la ti pàdé, ibo ni melting point. Melting point tá a ti pàdé ni wípé Islam fẹ́ káyé dá, Christianity fẹ́ káyé dá. So ibẹ̀ ni ká ti pàdé wípé yes, so tí Mùsùlùmí tán bá wípé kíní kan Islam kí n lábọ̀rọ̀ tako tiẹ̀ lórí ẹ̀ pé rárá wọ́n fẹ́ Islamize Nàìjíríà ni, ṣé wọ́n Christianize Nàìjíríà? Ìgbà táwọn kíní dé àwọn Gẹ̀ẹ́sì tí wọ́n dé, ṣé wọ́n Christianize Nàìjíríà? Kí náà fún wa Sunday lápapàdodo sí àtọmọ Mùsùlùmí àti Mùsùlùmí àtẹnikẹ́ni tí Sunday jọjọ́ ìsinmi. Nígbà ó tún yá gòwọ́nù dé ló bá tún gbé Sátidé sí, toró òun 7-day Adventist lòun, 7-day Adventist ní chọ́ọ̀chì tiẹ̀. Ayé gòwọ́nù ní ọlùdé Sátidé wà fáwọn òṣìṣẹ́, tẹ́lẹ̀ Sunday nìkan lọ́jọ́ ìsinmi. Bóyá ẹ̀yin ò mẹ́yùn bóyá àwọn tí wọ́n bá bí ní ṣàlàyé fún wa ákírù 70 tí ò tí mọ kíní kò ní mọ̀ pé Sátidé tẹ́lẹ̀ ṣe ọjọ́ ìsinmi. So ní Kánò títí gbogbo ọjọ́ tí mo fi sáfù ní Kánò tí mo fi ṣiṣẹ́ ń bẹ̀, Sátidé wọ́n á lọ bíṣẹ́, Sunday nìkan ni wọ́n fi lẹ̀. Saturday school wa Saturday, Friday school wa, ẹbí wọn kò sí ṣe ìsinmi lọ́jọ́ Friday, ilé kí ó wà níjọ́ Jímọ̀. Wọ́n kàn tètè close ni láti lọ Jímọ̀. So kí ló ṣe tá a pàdé papọ̀ níbì kan tá à ń sọ pé ẹnìkan fẹ́ Christianize, ẹnìkan fẹ́ Islamize. So wọ́n fẹ́ gbé Fúlàní jihadis, Usman Danfodio jihad, wọ́n fẹ́ gbé dé kíní òkúrọ́ ni ẹ́. Usman Danfodio nígbà tí ó ti gbé tayọ ẹgbẹ́ ẹbẹ̀ wà ń bẹ̀, ilẹ̀ àwọn TV wà ń bẹ̀, kò gbé jihad ẹ̀ débẹ̀, ó fi wọ́n lẹ̀ lẹ́sẹ̀sìn wọn ni. Otherwise wọ́n á sí pé jihad Usman Danfodio ó fẹ́ Islamize Nigeria totally ni, yóò gbede gbogbo north. Kò gbede bẹ̀, ó níbi tó mọ Zaria, Kano, Sokoto, Kebbi, Zamfara state, Kebbi state, Katsina, Kano state.
so ìgbà tí wọ́n gbé débẹ̀ yẹn tí wọ́n gbé tayọ gbogbo bẹ̀ yẹn ṣé wàá límì wá lọ́tọ̀ sí Ìlọrin ni kò ń sọmọ kéwu Usman bin Fodiẹ òun ń bọ̀ tiẹ̀ ó ń ṣe jihadu tiẹ̀ kò sì mú dà dání kò kọ́ mọ ogun dání Kùránì nìkan ló gbé òun kan mímọ̀ ká ni. So ogun wo ni wọ́n lọ fi jà wọ́n lọrin tí wọ́n fi wá gba ilẹ̀ lọ́wọ́ Yorùbá. So ibẹ̀ ká bira wa léèrè kí Kristẹni bi rẹ̀ léèrè ṣé nǹkan tẹ̀sìn ẹran ló ń ṣe àbò ń jà sáko ààrẹ ṣẹ́rí ń jọ́ tó wó ti wọ gbogbo ẹ̀ ibi tí fìtínà ti ṣẹlẹ̀ nìyẹn. Ìjọ títí owó ti wọ gbogbo ẹ̀ tẹ̀ni fìtínà ti bẹ̀rẹ̀. Ìjọ tó owó ti wọ gbogbo ẹ̀ tó yẹ pé ẹ̀sìn à ń bọ́ lọ́hùn à ń ṣẹ̀sìn fọlọ́hùn níṣe wípé à ń tà à ń rà òun tajà òun rajà. À ń ṣẹ̀sìn bí ìgbà tó jásí pé ṣe ni à ń tà à ń rà. À ń bọ́ lọ́hùn tà. À ń bọ́ lọ́hùn tà. Ọlọ́run ní ọjà kan tó ń tà ń bí so èṣù ní tiẹ̀ ń bí Jésù ní tiẹ̀ ń bí àwọn oníkíní ní tiwọn ń bí là ń ṣe lálàǹsìn lọ́hùn so ọba ti fẹ́ ọjà kan tó fẹ́ rà lọ́dọ̀ Ọlọ́run tí ò bá ti tà á fún ẹ bọ̀rọ̀ ó kò gba bí eléyìí lọ. ó sọ Ọlọ́run àtẹ̀sìn di sil'atan tuba'u wa tushtara. So òun ni so ló fi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó lọ jọyìn àbẹ́yẹ tó di pásítọ̀ náà ń bẹ̀ ọ̀kánjúà ló bá lọ ó lè torí pé ibẹ̀ ló rọrùn láti tètè rí owó ọba ti di orúkọ Ọlọ́run ni ẹ wá ìgbàlá wà ọ̀fẹ́ nígbàlá yóò gbàdá mẹ́wàá ọ̀fẹ́ sì ni. Níjọ́ tí wọ́n ti monetize church tó fi di àwa gbọ́njú báyìí pé mọ́ṣáláṣí àti church nep ECN wọn èyí gbowó ná lọ́wọ́ wọn water corporation èyí gbowó omi so lẹ́ni yìí mọ́ṣáláṣí wọ́n ń gbowó ná ń bẹ̀ nísìnyí so church wọ́n ń gbowó ná ń bẹ̀ wọ́n ń gbowó omi ń bẹ̀ wọ́n ń gbowó ná wọ́n ń gbowó omi mọ́ṣáláṣí. Because wọ́n ti mọ̀ ẹ́ pé wọ́n ti commercialize ẹ̀ so wọ́n ti monetize gbogbo ẹ̀ wọ́n ti commercialize ẹ̀ so ó ti níye ìdá tó máa dá owó offspring owó kìíní kan owó thanksgiving owó gbọ́ owó àwo so ọjà yẹn tó ti di business so nǹkan tí ó stop business yẹn láti máa flourish mọ́ wọ́n dẹ́jì láti fi ẹ̀mí wọn àti gbogbo nǹkan di. Torí ẹ̀ ní Islam ń ṣe jọ́ta ni wọ́n fẹ́ rí anything wọ́n sì fẹ́ gbọ́rò kankan tó jẹ́ Islam àwa ń bá wọn ṣe a sì wà tolerant a sì gbà Ànábì Ìsá gbọ́. Alayhi salatu wa salam. So ìgbà Ànábì Ìsá gbọ́ yẹn ó wà nù dandan òfin wa ìgbàgbọ́ wa. الإيمان بالله وملائكته وكتبه ورسله. So mùsùlùmí tí ó bá gba Ànábì Ìsá gbọ́. Mùsùlùmí tí ó bá gba Ànábì Ìsá gbọ́. Ìsìlámù rẹ̀ kò pé. Àpẹẹrẹ tí Islam lè fún tí Ànábì Muhammad tọ́lọ́ fún Ìsá lọ́dọ̀ Ànábì Muhammad tó wà nílẹ̀ inú àkọọ́lẹ̀ Al-Qur'ani kò sí bẹ́ẹ̀ nínú báyìí méjì ṣàpàdà nínú báyìí ṣàpàdà méjì nínú báyìí ìyá Jésù ni kódà lọ́dọ̀ àwọn kátólíkì tó yá sí pé méjì yẹn gẹ́gẹ́ làwọn tó ń sìn. Ṣé bá gbogbo àwọn àlọ́dọ̀ fún wa sí chapter fún mi? Ọ̀dà Kúránì wa ó fi Suratu Maryam ó fi ilẹ̀. Suratu Ali Imran
ẹni tó bí ìyá Jésù. Ìgbà tó ń dá Kùránì ní dáàbò àtẹ́bí ìsáàrù àlùkòrán tọ́lọ̀ ní dáàbò ẹ̀ náà Kùránì ó ju ìlọ́po ìgbà tó ní dáàbò àtẹ́kọ̀ọ́ náà lọ. Kí ẹ ṣe sì ní òjò nù. Kásìkò ẹ̀yìn tí ìsìlámù ẹ̀ fẹ́ ní lójú. So ìwé ẹ̀ ni wọ́n lọ fà bìtì náà ní Kwara State. Tí wọ́n fà nínú Ìlọrin wà. Wọ́n sọ pé pé Ìlọrin ìlú ṣé ti lọ́dọ̀ ilẹ̀ rẹ̀ àwọn ti lọ́dọ̀ àgbẹ̀ ilé wo nílé Christian. Bọ́tí bí Kàsáàlù yẹn wọ́n fi lẹ́ẹ̀lẹ̀ fún wọ́n talẹ̀ fún ẹbí kọ́ church ẹbí ṣe gbogbo kí tó ní ẹ̀ ò tó. Ibi tó á lè bí dominant Muslim ní ẹ wá ń pé ẹ̀yìn òfẹ́ kí wọ́n ọmọ tó bá ti wá lórí tó bá ti wé wá kíláàsì ẹ̀yìn lóbìnrin ọ̀yá ẹ̀lé wọn àfẹ́wọ̀n rí nígbà àwọn àdáni church àwọn àdáni school. That's all right,